الله أكبر الله الله أكبر الله الله أكبر كبيرا لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده ولا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يؤتون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم والصلاة والسلام محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين نعم أجاشي والله يسلمك بسم الله الرحمن الرحيم والله يعصمك من الناس والله يعصمك من الناس والله يعصمك من الناس آمين adúgbò fún Ọlọ́run alhamdulillah adàgbọ́ fún Ọlọ́run alhamdulillah adàgbọ́ fún Ọlọ́run alhamdulillah rabbil alamin. mo kí wa ládùúgbò mo ti kí wa lánàá mo kí ẹ̀yin tí ẹ jẹ́ free thinkers ẹ̀yin tí ẹ jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ mo dẹ̀ kí ẹ̀yin tí ẹ jẹ́ Christian bákan náà pé kí àlàáfíà Ọlọ́run kí ó máa bá gbogbo yín gbé amen. amen. mo á kí ìmọ̀mọ́ ní àdúgbò yìí mo kí gbogbo àfáà tó wà ń bẹ̀ mo kẹ́yìn ya wa mo dẹ̀ kí àbá bákan náà mo kí wa pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. lánàá àkórí ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀ ni pé báwo la ṣe là. mo sọ ìgbàlà táyé fún wa lánàá pé ẹnìkan ò lè gbé ẹnìkan là lọ́wọ́ òkè ìṣòro lọ́wọ́ àìríjẹ lọ́wọ́ àìrímu lọ́wọ́ àìríná lọ́wọ́ àìrílòjọ́ Ọlọ́run lọ. gbogbo òkè ìṣòro tẹ̀dá ní láyé kò ṣẹ̀yìn Ọlọ́run àti wá kú òǹbẹ̀ náà kò gbọ́dọ̀ ṣẹ̀yìn Ọlọ́run. ìyẹn la fìdí ẹ̀ múlẹ̀ lánàá pé Ọlọ́run lọ́ba amọ́niṣe ni Ọlọ́run lọ́ba ṣe ní bánidárò ọmọ aráyé kọ́ Ọlọ́run ni. a ti wá yanjú ẹ̀ lánàá pẹ̀lú àwọn àyà Kùránì àti biblical record tó ń jẹ́ kó yọ apọ́lọ́ ní máa ń ṣe wá kò ń ṣe èèyàn. ó rẹ̀ pé bàbá ti níṣòro láyé àríká ké pé Ọlọ́run ló ṣe fàyè ẹ̀ lẹ̀ nínú Quran 40:60. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́ni. Wa qala rabbukum ud'uni astajib lakum. tẹ́ bá ti ní ìṣòro ẹ pè mí máa dá yín lóhùn. àdéhùn Ọlọ́ni ẹ pè mí máa dá yín lóhùn. nígbà tí Jésù kọ́ ọmọlẹ́yìn ẹ̀ lẹ́kọ̀ọ́ pé tẹ́ bá ti ní ìṣòro kankan ẹ má lọ lé yẹ̀mí wò Ọlọ́run ní kẹ́ ẹ pè lóye sọ́nu Matthew chapter 7 verse 1 and 2 tó sọ wípé bẹ́ẹ̀ ni Matthew 7 1 and 2. Jésù fún wa wípé. ó lọ mọ pé 7. okay 7 verse 7 jàre sorry. ẹ kànlẹ̀kùn. Matthew 7:7. Jésù ní ẹ kànlẹ̀kùn. a ó ṣí fún yín. a máa ṣí fún yín. ẹ béèrè. ẹ béèrè. ẹ ó sì rí gbà. Ọlọ́run máa fún yín. ẹ wá kiri. àfàìbéèrè làfàìmárì. so ìṣòro tá a bá ní Ọlọ́run ní ká pè á dẹ̀ dá wa lóhùn ìyẹn láyé wa. bó bá ti wọ̀n ká pẹ́ tó láyé a máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. bó ti ká ṣe tó láyé a máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. ṣe rí ìwáyé wa ìlú ayé wa torí nǹkan kan ni o. torí ká lè bá àríjọba ọ̀run wọ̀ àbí ká lè bá àwọ̀ ọ̀run àpáàdì ìkànnì méjèèjì ni.
jù tó jẹ́ ń sọ̀rọ̀ kan nínú Matthew chapter 16 verse 25-26 Jésù sọ pé Jésù yìí fún ọ wípé àǹfààní kí ló jẹ́ fún ènìyàn? èrè kí ló jẹ́ fún ọmọnìyàn? Kí lè rí tí ó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí ẹ̀ nù? tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù. Ó túmọ̀ sí wípé ìwásáyé wa láì rí ọ̀run wọ̀ kò wúlò. Ogun oṣó, ogun àjẹ́, àìróorun sùn, àìrọ́jàtà tí ò jẹ́ kárọ́ lọ́hùn sìn ìṣòro ni. A gbọ́dọ̀ jẹ́ kí ogun kan borí wa táàfì wa kọ́ lọ́hùn tó dá wa lẹ̀ láì ní ṣe tiẹ̀. Ìyẹn la gbọ́dọ̀ mójútó, la dẹ̀ gbọ́dọ̀ mójútó ní alẹ́ yìí. Ihun tí máa ń dènà ọ̀run wa táàfin ní rí ọ̀run wọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ṣẹ́rí Muslim àti Christian àwa ní àwọn solution kọ̀ọ̀kan lọ́wọ́. Ṣẹ́rí àwọn oníṣẹ̀ṣe àwọn ò tiẹ̀ ní solution rárá. Either fake or original wọn ò ní rárá. Torí pé Ifá tí wọ́n ń dà kò rí kòtò kò rí sàárè. Làwọn náà ṣe máa ń sọ pé ọ̀run ló mẹ́ni tó máa là. Náà ṣe kọ́ìn sí Ọ̀rúnmìlà, ọ̀run ló mẹ́ni tó máa là. So ẹ̀sìn táwọn ń ṣe láyé kò yé wọn. Máa sọ kínní kan, nígbà tí Ògún wà láyé wọn kì í bọ. Torí èèyàn ni, kò kì í ṣe òòṣà nígbà tó wà láyé. Ọya, Ṣàngó, Ṣọ̀pọ̀nná, Ọbàtálá, kódà lórí Ọ̀ṣun tí wọ́n ń bọ odò l'Óṣogbo lénìí, wọn kì í bọ́ nígbà tó wà láyé o. Lẹ́yìn táwọn èèyàn yìí kú tán, ayé wá rí special quality lára wọn. Wọ́n ò pé ẹni oríṣà dá leléyìí. Ẹni oríṣà dá ni wọ́n ń pè lóòṣà. Ẹni tọ́lọ́run ń ṣàdá, ẹni ẹ̀ṣánú àwọn èèyàn. Fún àpẹẹrẹ, olóṣèlú Nàìjíríà lénìí, òòṣà kan tó wà láàárín wọn ni Tinubu. Lẹ́yìn náà ló kan Buhari. Òòṣà làwọn méjèèjì. Òòṣà làwọn méjèèjì. Torórí ló ṣàwọn dá. Ìtumọ̀ òòṣà nìyẹn o. Ìtumọ̀ òòṣà ó ṣe tí ò dáa o. Orúkọ yẹn gangan ni ká gbọ́yé. Ẹni Ọlọ́run ń ṣà ló ń jẹ́ òrìṣà. Ayé ló wá gọ̀. Tọ́ wá mú wọn nígbàkejì Ọlọ́run. Àbí tí wọ́n mú wọn ní Ọlọ́run bí tó gọ̀ sí nìyẹn. Torí kéèyàn tako fóògùn agọ̀ ni. Ṣé irin lògún ni àbí èèyàn? Ṣé irin lògún àbí èèyàn? Ìbí èèyàn lògún. Ó wá fẹ́ bọ̀gún wa lọ kórin ilẹ̀. Ṣé ilé ẹ kó bọ́ ni àbí Ògún fúnra ara ẹ̀? Àwọn òòṣà yìí gan, àwọn tá a pè láwọn oríṣàdá yìí gan, wọ́n máa jàre àwọn tó ń bọ lọ́jọ́ ọ̀dájọ́. Ẹ̀rọ tó ṣe máa jàre wọn. Ògún á dúró lówájú àwọn tó ń bọ Ògún. A ní ẹ̀yin tẹ́ ń bọ Ògún gbélẹ́wà wá láwọn rèé. Ṣé mi lẹ̀ ń bọ ni àbí irin iṣẹ́ mi? Wọ́n ní àárí ẹ̀rí o, irin iṣẹ́ ẹ̀ là ń bọ. Kí wá ló kàn mí Ọlọ́run? Èmi kọ́ ló ń bọ o, irin iṣẹ́ mi ni wọ́n ń bọ o. Ṣàgbọ́lọ́gùn ti dáràn. Torí Yorùbá náà gbàgbọ́ pé Ògún ló bá ń lé arọ́. Ògún ló jọba lórí irin. So irin àgbọ́dọ̀ bọ irin àgọ́ ni. Ẹni bá ń bọ irin kò bọ̀gún, irin ló ń bọ. Bẹ́ẹ̀ náà lẹ́nu tó ń bọ̀ rógò. Ìrógò Olúwéré. Irọ́ tí wọ́n pa fún wa ni pé èèyàn ló dìgbà tí inú bí ìrókò ló digi. Ìrókò a máa sọ fún ijó náà lọ́hùn pé tó
ò bá gọ̀ ṣé èèyàn kan nígbà tí mo àlàyé wọn á lé èèyàn ní ẹ̀ ṣé mi wá jọ igi ṣé mi jọ ilé yìí ẹ á gbọ́ wípé o digi ni ṣóṣojú ẹ̀ gbà tí mo digi ṣé ń gbà mo wà láyé kò sí igi yìí ń bẹ̀ torí pé ẹ̀rọ orúkọ fún ẹ wá ń pè ní ìrókò olúwéré ṣẹ́gbẹ́ tó bọ̀ ṣá ti dáràn wájú ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́ṣun òṣogbo táyé ń wọlé ní ọ̀ṣun máa kí fún yín lọ́jọ́ ọ̀dájọ́ ni tó á jẹ́ kó yẹ pé èèyàn ni nígbà tó máa láyé mi ìdè ẹ́fà sọ pé kẹ́ ẹ bọ mí àmọ́ ní kẹ́ ẹ bọ mí ni ṣé èmi jẹ́ odò ṣe bí èèyàn lèmi wọn là gbọ́ pọ́n lóòdòdò ẹ gbọ́ pé ṣé kò sómi yẹn nígbà tí mo àláyé wọn á lómi wà ń bẹ ẹ ṣe wá lọ ń bọ ṣé mi lẹ̀ ń bọ ni àbí omi ẹ wá fún lórúkọ ẹ wá ń pè lóṣùn ṣé mi ni àbọ̀dò lásán ẹ ṣe lọ bọ ọ̀sà àbí ké lọ bọ òkun ṣé èèyàn ló dòdò rí ṣé èèyàn ló di òkun ṣé èèyàn ló di ọ̀sà ẹ̀rẹ̀já ṣe làákàyè bẹ́ẹ̀ náà ló máa apply sẹ́ni tó ń sin Jésù ẹ gbọ́ mi yé the same judgment tọ́lọ́ máa fún àwọn olóòṣà àwọn tó ń bọ ẹni oríṣàdá ẹni ẹ̀dẹ̀kọ́ náà ń bọ nǹkan míì ni wọ́n ń bọ kò ń ṣòun táwọn Christian wá yàtọ̀ sáwọn yẹn Ọ̀ṣun òǹṣodò Ọya òǹṣodò èèyàn ni wọ́n Ògún ò kì í ṣe rí bọ̀ Jésù ànábì Ọlọ́run lòun báwọn Ọ̀ṣun ṣe máa deny àwọn tó ń bọ wọ́n ni Jésù náà máa deny ìwọ tó ń sìn ín tó á jẹ́ kó yé wípé nígbà mo àlàyé kí mo sọ fún yín ṣé mo ní kẹ́ ẹ sìn mí ni òun náà sọ náà kí má jẹ́ sí lo Quranic record ẹ jẹ́ kó lọ sí Qurani yẹn náà nínú Quran chapter 5 Suratul Maida verse 116 117 péré mi ìfẹ́ tu jù bẹ́ẹ̀ lọ torí àsìkò ọlọ́ni. وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى. tó bá di ní ọ̀la àìsùn la máa ṣe mọ́júmọ́ ọ̀túnla pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ìbéèrè tẹ́ ẹ bá ní àyè wà gbogbo ìbéèrè tẹ́ ẹ bá ní láàyè máa wà fún. bẹ́ẹ̀ni inshallah. kò dẹ̀ sí ìbéèrè tẹ́mi ò kí ń dáhùn àbí tí mi ò bá mọ̀ débi pé mi a máa dáhùn pé àfa àṣẹ ìṣirè mò ń dáhùn ẹ̀ sórí yín ò yí mò ń dáhùn ẹ̀ ìbéèrè ni ṣé ẹ̀yà wèrè mò ń dáhùn ẹ̀ ìbéèrè ni torí mi èbínú torí mi ò ní sọ ohun tí mi ò mọ̀ mi ò ní sọ ohun tí mi ò mọ̀ mo máa ń lọ ni pé mo ń tún bá di ijó ọ̀dájọ́ bí àwọn Ṣàngó Ọya Ṣọ̀pọ̀nná Ọbàtálá Ògún ṣe máa dìná àwọn tó ń bọ wọ́n wọ́n á lé mi kọ́ lẹ̀ ń bọ̀ o irinṣẹ́ mi lẹ̀ ń bọ̀ kò ń ṣèmi Ọlọ́run Jésù náà sọ the same thing fún àwọn tó ń kọrin pé Jésù ní máa sìn o Jésù ní máa sìn o ọ̀pọ̀ ènìyàn ló ń pè ta lọ́lọ́run mi Jésù dá mi lọ́lá òun ní máa sìn o. ìwọ fẹ́ sìn Jésù àbí kò sí wàhálà ó fẹ́ sìn Jésù kò sí wàhálà sẹ́ ẹnìkan tún ní lẹ́yìn Jésù kò sẹ́nìkan o ọba mímọ́ lọ́ba tí mò ń sìn lẹ́yìn Jésù kò sẹ́nìkan o ayérayé alágbára mo mọ orúkọ rẹ̀. ṣé Jésù ló yẹ kó o sìn àbọ̀ Ọlọ́run mo ní tó bá di ijó ọ̀dájọ́ Jésù Ọlọ́run máa query Jésù bó ṣe máa query Ògún Ṣàngó Ọya Ṣọ̀pọ̀nná kéèsì àwọn yẹn simple gan mo sọ àwọn akọ̀sọ pé Ọlọ́run bá ń bi wọ́n léèrè ṣé èmi ni irin àbí èèyàn
táwọn yẹn ti bàjẹ́ nìyẹn ìyá ti bẹ̀rẹ̀. Ṣé èmi lodò àbí èèyàn tẹ́fi lọ́ ń bọ ya tẹ́fi lọ́ ń bọ odò tẹ́ ẹ̀ bọ ya fúnra ara ẹ̀ tẹ́gbọ́dọ̀ lẹ́ ń bọ ẹ̀ bọ Ọ̀ṣun ẹ̀ lọ́ ń bọ odò ẹ̀ wá fún lóókọ pọ̀ṣùn rè. The same thing náà ló máa apply sí Christian tó lòun sí Jésù. Ọlọ́ni. Wàyí sí kọ́ lọ́rùn lọ́wọ́ yá Ìsá bọ̀nà Màríyámà. Ọlọ́run tó bá di ijó ọ̀dájọ́ a máa pe Jésù jáde. Yá Ìsá bọ̀nà Màríyámà. Ọlọ́run ní ìwọ Jésù ọmọ Màríà. Àǹtà. Ṣé ìwọ? Àǹtà. Ṣé ìwọ? Àǹtà kólítà lè ná sí. Ṣé ìwọ ló sọ fún àwọn èèyàn tí mo rán ẹ sí? Ìtàkìsúnì wàhùmíyà ìlà àìní min dunillahi. Pé kí wọ́n mú ìwọ àti ìyá ẹ ní Ọlọ́run méjì lẹ́yìn mi ọlọ́kọ́ máa sìn. Àǹtà kólítà lè ná sí ìtàkìsúnì wàhùmíyà ìlà àìní min dunillahi. Pé kí wọ́n mú ìwọ àti ìyá ẹ ní Ọlọ́run méjì lẹ́yìn mi Ọlọ́run tí mo dá ń kọ́ máa sìn. Kọ́lá. Ṣé ìwọ ló sọ bẹ́ẹ̀? Àǹtà. Ìwọ ló sọ bẹ́ẹ̀. Àǹtà kólítà lè ná sí ìtàkìsúnì wàhùmíyà ìlà àìní min dunillahi. Ọlọ́run máa accuse Jésù bó ṣe máa accuse Ọ̀ṣun Òṣogbo tó máa accuse Ọya tó máa accuse Ṣàngó Ọbàtálá Ògún Ọ̀ṣun Òṣogbo. Tàkìsúnì wàhùmíyà ìlà àìní min dunillahi. Ọlọ́run máa accuse Jésù pé ìwọ ló ní kó máa sìn àti ìyá ẹ lẹ́yìn èmi Ọlọ́run. Kọ́lá. Jésù á sọ pé. Kọ́lá. Jésù àdọ́nà ló wí pé. Kọ́lá subhanaka. Mímọ́ rẹ Ọlọ́run. Subhanaka. Títóbi rẹ Ọlọ́run. Subhanaka. Gbígbàgbọ́ rẹ Ọlọ́run. Subhanaka. Àìníkù rẹ Ọlọ́run. Subhanaka ma yakunu li an aqula ma laysa li bihi haqq. Jésù ní èmi wọ́n ṣe wá lanu pàgà sọ ohun tí mi ò ní mọ̀ ń pa ẹ̀ pé kó sìn mí bò ó. Subhanaka ma yakunu li an aqula ma laysa li bihaqq. Báwo mo ṣe máa sọ ohun tí mi ò mọ̀ mo ṣe máa ní kó sìn mí mi ò pàṣẹ fún Kírísítẹ̀ kó sìn mí náà wọ́n ṣe máa sìn mí èmọjọ́ lọ́wọ́ wọn ni ṣé mo dá wọn ni wọ́n ṣe máa sìn mí. In kuntu qultuhu. Ọlọ́wà Jésù á ní ìwọ Ọlọ́run tó bá ké lóòótọ́ mo sọ bẹ́ẹ̀. In kuntu qultuhu. Mo ṣe máa ní kí wọ́n sìn mí. Faqad almutahu. Ìwọ máa mọ̀ náà tí máa sọ bẹ́ẹ̀. In kuntu qultuhu faqad almutahu. Tí bá ní kí wọ́n sìn mí wà á mọ̀. Mi ò sọ bẹ́ẹ̀ rí. Mi ò sọ bẹ́ẹ̀ rí. Kọ́ sìn mí mi ò sọ bẹ́ẹ̀ rí. Ṣàngó ò ní kí wọ́n sin òun rí tó fi kú. Bẹ́ẹ̀ni. Ọya ò ní kí wọ́n máa sin òun. Bẹ́ẹ̀ni. Ògún ò ní kí wọ́n bọ òun. Bẹ́ẹ̀ni. Ọbàtálá ò sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀ṣun ò ní kí wọ́n bọ òun gbà tó wà láyé. Bẹ́ẹ̀ni. Ṣẹgbẹ́ ti dáràn. Ṣẹgbẹ́ ti rógo. In kuntu qultuhu faqad almutahu. Jésù wá ní. Ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsik. Jésù ní èmi Ọlọ́run. Èmi mi mọ tó wà lọ́dọ̀ ọmọ tó wà nínú mi o. Ta'lamu ma fi nafsi. Ìwọ Ọlọ́run rí ẹ̀mí mi orí mi tán yányán. Wala a'lamu ma fi nafsika. Èmi ò rí ìwọ Ọlọ́run rárá. Mi mọ tó wà lórí ẹ̀mí ìwọ Ọlọ́run. Bò wó rí èmi tán.
orí mi dáadáa. Anta alamul ghuyub. Ọlọ́run lọ́ba tó nímọ̀ gbogbo nǹkan lọ́dọ̀ Jésù ò mọ̀ rárá. Ní ò ṣe lè sọ bẹ́ẹ̀ láéláé. Ní ò ṣe yẹ kí ni sọ bẹ́ẹ̀ láyéláyé. Ṣẹ́gbẹ́ tí wàá dáràn. Ma qultu lahum illa ma amartani bihi. Májà lọmọ tó. Ti fẹ́ lò ní pé Jésù máa deny àwọn tí wọ́n ń sìn láyé. Ṣàngó máa deny àwọn tí wọ́n ń sìn láyé. Ọya máa deny wọn. Ògún máa deny wọn. Bó la fẹ́ yà sí? Bó ló fẹ́ fojú sí? Àbó ti gbà kí wàá kúnjọ́ kan ni. Tí ò bá yí ẹ, bàbá ẹ̀dà. Ìyá ẹ̀dà. Wàá kú òdè kì í ṣépè. Ó ṣúọ̀ kí wàá kúnjọ́ kan. Bó o ṣe dá wàá kú. Bó o ṣe dá ikú ló máa pa ẹjọ́ kan. Wáì tó ṣe wá ṣe làákàyè. Kí ló lè dí ìgbàlà ọ̀run wa lọ́wọ́ ní tọ́píìkì wa lálẹ́ yìí? Àti sọ tayé lánàá tán la fẹ́ tírìtì lẹ́nìí. Now, ìjẹ́ nìkan àtòbọ́nú ẹ̀ṣẹ̀ ṣá. Tó jẹ́ ó sọ̀rọ̀ kan o. Jẹ́ ó sọ̀rọ̀ kan. Ó sọ̀rọ̀ kan nínú Matthew chapter. Kí ló dé? 25. 16:25 àbí? 25:46. 25:46. 25:46. 25:6 again. 25:46. Yeah, sorry. Matthew 25:46. Jésù fún wa wípé Sọ pé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n á lọ sínú ìyà àìnípẹ̀kun. wọ́n á lọ sí ìyà àìnípẹ̀kun. Ṣùgbọ́n àwọn olódodo wọ́n á lọ sínú ìyè àìnípẹ̀kun. Ṣé bó ti là á? Matthew 25:46. Ó ní gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ láyé ọ̀run àpáàdì náà ń lọ. Ẹni tó bá jẹ́ olódodo á lọ sí paradíṣe. Kí ni Kùránì wá sọ? Ta ló bọ́nú ẹ̀ṣẹ̀? Inú Sọ́ọ̀tù Fátírì, Quran 35, verse 45 ẹgbọ́n tó lọ́n wí. Wala yuhisullahu nasa bima kasabu. Ọlọ́run tí ń bá ní kí n wo gbogbo ìṣesí yín láyé. Wala yuhisullahu nasa bima kasabu. Ọlọ́run tí máa ní kí n wo ẹ̀ṣẹ̀ tẹ́ ń sẹ́ni sọ́lọ́ lójoojúmọ́. Ma taraka ala zahiriha min dabatin. Kò ní ṣẹ́kù ẹ̀dá kan lórí ilẹ̀. Ma taraka ala zahiriha min dabatin. Kò ní ṣẹ́kù ẹ̀dá kan tí ò ní jẹ ìyà. Kò ní ṣẹ́kù ẹnìkan tí ò ní ṣe kíni tí ò ní jẹ ìyà. Ó túmọ̀ sí pé ẹlẹ́ṣẹ̀ ń gbogbo wa. Bá a ṣe wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ yẹn, a lè rí ọ̀run wọ̀. Gbogbo ayé bí Kùránì ṣe gbé wá ọ̀run àpáàdì là ń lọ. Ẹ gbọ́ mi yé, kò sẹ́ni tó bọ́nú ẹ̀ṣẹ̀. Àìdíà ẹni Paul náà sọ nínú Romans chapter 3:25. Paul fún wa wípé Paul sọ fún wa pé gbogbo ènìyàn sáà ti ṣẹ̀. gbogbo á ti ṣẹ̀. A sì ti kùnà ògo Ọlọ́run. A ti kùnà ògo Ọlọ́run. Gbogbo èèyàn ti ṣẹ̀. Ọ̀dọ̀ ohun tó ń mì ní ọ̀tọ̀ ni o. Ó yàtọ̀ sí àyà Kùránì yẹn o. Ihun tó ń sọ ni pé a ti ṣẹ̀ látọ̀dọ̀ Ádámọ̀. But ihun tó confirm ní gbogbo aláṣẹ. Kò sẹ́ni tí ò ní ṣẹ̀, kò sí. Kò sí rárá. Àyàfọ́ ọmọ tí ò tí ì lè sọ̀rọ̀. Tí ò dá ọ̀túnmọ̀ sósì nìkan. Bọ̀ pé mi àti ẹ ti ní làákàyè. Ṣẹ́rí nǹkan mẹ́ta lọ́lọ́run fún wa tá a máa ṣàkáǹtì lé lórí. Ojú wa, ihun tá a fi wò láyé a máa ṣàkáǹtì ẹ̀. Etí wa, ihun tá a fi gbọ́ a máa ṣàkáǹtì ẹ̀. Ẹnu wa, ihun tá a fi sọ a máa ṣàkáǹtì ẹ̀.
débi ẹ̀mí tó lọ ń fún wa ihun tá a fi rò dáadáa láàrò ní o aburú láàrò ní o a ṣàkáǹtì wájú Ọlọ́run ṣé wàá rẹ̀ tí ò ní ṣàkáǹtì ẹnìkan ṣo ni mi ò fẹ́ ṣàkáǹtì wájú Ọlọ́run náwó o fẹ́ rojọ́ wájú Ọlọ́run náwó mi ò fẹ́ rojọ́ wájú Ọlọ́run náwó náwó ni tó bá rojọ́ wà á dáràn torí ò lè rò kó o pé láéláé ẹjẹ́ àkáwọ́lẹ̀ ẹni tí ò ní rojọ́ wájú Ọlọ́run wà ní kọ́lọ́n gba nǹkan mẹ́rin lọ́wọ́ ẹ̀ ojú ò ní rírì kúrì mọ́ láéláé wọ́n wọ bóńfò ó wọ mínísíkẹ̀tì kò lè rí ó ṣì gbá àyàálẹ̀ ò lè rí torí ò lójú ṣe lè gbé òfin ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run máa gba ìgbọràn ò ní gbọ́n kankan wàá di odi wọ́n ń plé ó jábọ́ sí gọ́tà ó fa pátá ẹ̀yà kò kàn ẹ́ torí ò ní gbọ́ ẹnìkan ń ṣépè kò kàn ẹ́ torí ò gbọ́ Ọlọ́run á tún wá gba ohùn lẹ́nu ẹ̀ ó ní lè sọ̀rọ̀ nígbà máa wá sọ ìsọkú sọ wàá tún wá ya wèrè Ọlọ́run àgbàlá ká ìdànù wàláhì oníṣèṣe wájú Ọlọ́run tó bá ti ń dọ́dọ̀ Ọlọ́run báyìí àlùjọ náà nílé ẹ straight oníṣàkántì anything bọ́ tó o bá lójú tó o lẹ́nu tó o létí tó o ní làákàyè wàá ṣàkántì o wáyé kí ni wàá ṣàkáǹtì tó o bá wá ní ṣàkáǹtì àbí kó o gbà foríjì kó tó kúrò láyé kọ́nà kí ni kọ́nà ti foríjì ẹ̀kú tó lọ wọ́n sọ pé lànà méjì ló wà kò pé mẹ́ta bá a ṣe wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí gbogbo ayé jẹ́ ẹlẹ́ṣẹ̀ ọ̀nà àbáyọ wo ló wà tọ́lọ̀ ń là kalẹ̀ fáwọn ànábì Ọlọ́run pé tá a bá tẹ̀lé a máa bọ́nú ẹ̀ṣẹ̀ tá à ń dá. ọ̀nà àkọ́kọ́ táwọn èèyàn máa ń sábà lò ní ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ kí mo pè é ọ̀rọ̀ ẹ̀jẹ̀ béèyàn bá ti ṣẹ̀ dandan ní kẹ́ ẹ tàjẹ́ ẹ lẹ̀ lọ́yẹ́ kí ni kẹ́ ẹ ta ẹ̀jẹ̀ sílẹ̀ kọ́jọ́ Ọlọ́ọ̀ni láyé ìgbà yẹn fáwọn ọmọ Ísírẹ́lì ìṣesí Ọlọ́ọ̀ni kété bá ti ṣẹ̀ o ẹ lọ mú àgbò kẹ́ ẹ pa kẹ́ ẹ fi túrú ẹ̀ṣẹ̀ yín àgbò yín náà máa ń sábà pa bá ń sáré Exodus 25 verse 46 náà tí máa get it right nínú mo ti lò ti pẹ́ Exodus 25 verse 46 and 47 ìṣesí Ọlọ́run fún àwọn Ísírẹ́lì nìyẹn kúrò àtọ́wọ́ sọ́ọ̀tù bá kọ́ra verse 67 downward Ọlọ́run yẹ kó yé wọn pété bá ti ṣẹ̀ o ẹ lọ mú àgbò bá lọ wáyà yẹn náà bá o ti bá kọ́ra yẹn náà kẹ́lẹ̀ mọ̀ pé ìṣesí Ọlọ́run nìyẹn Quran ṣe wá bá kọ́ra verse 67 to 70 káyọ̀ yóò bá tó lásìkò ntọ́lọ́ sọ fún àwọn ọmọ Ísírẹ́lì nìyẹn pété bá ti ṣẹ̀ o ẹ lọ pa màálù 67 bẹ́ẹ̀ ni to 70 kẹ́lọ̀ pé kátàjẹ́ lẹ̀ kò ń ṣe tuntun lọ́dọ̀ ọmọ Ísírẹ́lì ẹ tún rántí Ọlọ́run ní ẹ ṣèrántí ẹ rántí Músà tó wí fún àwọn ènìyàn rẹ̀ pé dájúdájú Ọlọ́run pàṣẹ fún yín pé kí ẹ pa abo màálù kan ẹ lọ pa màálù kan wọ́n sì wí pé wọ́n sọ pé wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ bí ṣó fi wá ṣe yẹ̀yẹ́ ni òun wí fún wọn wí pé Músà sọ pé èmi wá Ọlọ́run ọba ní olùṣọ́ kúrò níbi àti máa sọ Ọlọ́run má jẹ́ ń sọ ohun tí òun ò mọ̀ Ọlọ́run má jẹ́ ń sọ tọ́lọ́run rán mi wọ́n wí pé wọ́n sọ pé bá wa bẹ̀ Olúwa rẹ̀ bá a sọ fọ́lọ́run kí ó fi yé wa èwo ni nínú àwọn màálù ni ó fẹ́ kí a pa. àwọn màálù yìí jọra wọn. Músà sì dáhùn wí fún wọn pé èwo ni ká pa nítorí ẹ̀ṣẹ̀ wa èwo ni.
Musa dá lóhùn pé dájúdájú o. Ọlọ́run sọ wípé Ọlọ́run ti fi hàn mí. abo màálù ni. Abo ni. Tí kìí ṣe ògbólógbòó. Kó má ti gbójú. Tí kìí sì ṣe ọ̀dọ́. Bẹ́ẹ̀ni. Èyí tí ń bẹ láàrin méjèèjì yìí ni. Ó wà láàrin méjèèjì kò ní gbójú kò ní kéré jù. Nítorí náà kí ẹ ṣe ohun tí a pa láṣẹ fún yín. Ìtọ́lọ́run sọ ní kẹ́ ẹ ṣe o. Ìtọ́lọ́run sọ ní kẹ́ ẹ ṣe o. Kátàjẹ́ lè Ọlọ́run máa ń gbà wọlé fún àwọn Ísírẹ́lì. Exodus. Ìtọ́lọ́run dẹ̀ 25:46 bá ń wo ná. Ok 40 lóde. Ẹja fi bẹ̀rẹ̀ lẹ̀. Àwọn agẹ́tì ẹjọ́ mi. Gbọ́n lọ ni kí káta ẹ̀jẹ̀ lẹ̀ tí wọ́n bá dẹ́ṣẹ̀ culture ni fọmọ Ísírẹ́lì. Ìtọ́ afọ́n ìwárè. Ìtọ́ lọ ń ṣe tí ò yí ayé rè fún àwọn Ísírẹ́lì. Ọlọ́run rí pé ìtọ́ nífẹ̀ẹ́ sí jù ó dàbí àwọn Fúlàní tó ń da màálù táyébáyé wọn jẹ́ lè ní pé ẹ́sìmà ni wọ́n. Kíni kan máa ń pa mí lẹ́kún Nàìjíríà culture àbí Nàìjíríà politics. Ẹ rí pé Buhari Fúlàní ni ẹ kí n fura kíní kan o. A ní ó ń dàlúrú ni irọ́ ni propaganda lásán ni. Nígbà tó bá sanjọ́ wá 1999 wàhálà olówó àńlẹ̀ wàhálà OPC. Wàhálà kíni OPC. Torí pé Yorùbá ló wà ní presidency. So ó mọ̀ pé àwọn èèyàn ẹ̀ náà gbọ́dọ̀ máa dàlúrú. Nígbà tí Buhari dé Fúlàní ni ẹjọ́ ibi tí máa ń bè ní pé ṣé wọ́n ṣe ń da màálù Nàìjíríà ni. Ìjọ ò lẹ gbé pọ́ ẹni tó ń da màálù gbébọn rí kí Buhari tó dé. Ó ti rí pé Buhari Fúlàní ni. Ká lè bá a sọ Fúlàní lẹ́nu ẹja máa sọ pé àwa náà Fúlàní ni wá tá máa gbébọn. Wọ́n wá ń fìyẹn pa àwọn èèyàn lọ. Wọ́n fẹ́ fi bàjọba ẹ̀ jẹ́ ni. Gbogbo àwọn tó ń gbébọn wọn ṣe Fúlàní rárá. Àwọn ìran míì ni wọ́n. Tó bá di lọ́la torí Yorùbá ló tún bọ̀ lẹ́yìn Buhari. Yorùbá ló ń bọ̀. Tábà ń tan ìran méjì ló wà Nàìjíríà ń tan ayé jẹ ni. Yorùbá àti Haúsá. Nàìjíríà méjì ló wà. 2 nations ni. The nation of Yorùbá. Ṣẹ́ra Yorùbá wà lá control Igbo South East Yorùbá ní gbogbo wọn. Àwọn kan jẹ́ Igbo lásán ní Yorùbá ní gbogbo wa. Ṣé wọn pé gbogbo ilẹ̀ Haúsá ní gbogbo wọn. Láti Ìlọrin dé gbogbo Kano Sokoto Haúsá ní gbogbo wọn. So Nàìjíríà méjì la wà. Yorùbá ló tún kàn lẹ́yìn eléyìí. Ẹ rí pé ẹ̀gbọ́n OPC mọ́ ọ̀ndọ̀ alálẹ̀. Ẹ jẹ́ kí Yorùbá débẹ̀. Ẹ wá gbọ́ wàhálà OPC again. Gbogbo Yorùbá ló wà ní top. Gbogbo àwọn tó máa gbọ́ OPC wọ́n ṣe Yorùbá o. Wọ́n gbọ́ Yorùbá ni o. Wọ́n máa dàlúrú. Bí Nàìjíríà ṣe rí exactly nìyẹn. Àbíkọ́ lọ ń là wá inú wàhálà tá a kóra wá sí. Torí tá a bá jáwọ́ ìlú yóò ní tòrò kò ń ṣèpè. Kíran kan wà lórí oyè, kíran kan máa dàrú. Bó lọ ni kí táwọn ẹsẹ̀ bá ti ṣe ń gbà yẹn, Ọlọ́run kan lọ pa màálù. Ìtọ́ lọ fi ń ṣe bẹ́ẹ̀ ni àwọn Fúlàní yìí ṣe. Fúlàní nígbàgbọ́ nínú màálù gan-an. Ṣé bọ́n ṣe ń dà wọ́n yẹn wọ́n èé tà wọ́n o. Ó làwọn lè pa kan jẹ́ mbẹ̀. Wọ́n á máa dà kiri ayé bẹ́ẹ̀ ni. Tí ọmọ Fúlàní bá kú, ọmọ tó ń bá dá màálù tó bá kú, á kàn ní inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́run ló fún mi, òun náà ló gbà á, kò ní sunkún ẹyọ kan. Ẹ jẹ́ kí màálù kan kú. Ọjọ́ mẹ́ta ní èsunkún. Ọjọ́ mẹ́ta
wọ́n á bẹ́ẹ̀ tí kò ní gbọ́ màálù kú ní tó wò ní pé màálù yẹn mi ni mo ní ọmọ tó kú Ọlọ́run ló ní ìgbàgbọ́ Fúlàní nìyẹn o wọ́n gba màálù gbọ́jọ ọmọ tán bí lọ bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ìjọ òní wọ́n láìkì màálù burúkú wọ́n lọ́wọ́ àrí pé òkè tẹ bá ṣẹ̀mí ìfẹ́ máa jẹ yín yà mọ́ ẹ wà á mú èyí tó dáa màálù tí ò gbójú ó dáa èyí tó kéré èyí tó wà láàrin gangan ló wà pàjù wọ́n lọ́wọ́ àlẹ́ èyí tó dáa jù yẹn ni kẹ́ máa pa kẹ́ máa tàjẹ́ ẹlẹ́tẹ̀ bá ti ṣẹ̀ àwọn olówó ìlú wa rí i pé tá a bá gbà oníyàwó màálù kan ni ojú màálù kan lọ tá a bá jíwó olówó màálù kan ni kódà ká pààyàn màálù kan Ọlọ́run nídìí Ọlọ́run wá rí i pé wọ́n ti abuse màálù yẹn Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá kàn Ọlọ́run wá sọ ohun tó fẹ́ gangan fọmọ Ísírẹ́lì pé ẹ̀jẹ̀ kọ́ ni mo fẹ́ lò ó báwọn Isaiah chapter 1 verse 11 and 12 tó sọ wípé ẹ máa gbọ́ o Ọlọ́run ṣe wá là á ó ṣe wá sọ̀tún ẹ̀jẹ̀ tó ń ta á lẹ̀ pé ẹ̀jẹ̀ kọ́ ni mo fẹ́ mu o mo fẹ́ fi kọ́ọ̀bù yìí ni gbọ́ kò yé wọn. Olúwa Ọlọ́run sì wí pé Ọlọ́run sọ pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi. ijó ẹ ti ń rúbọ tẹ́ ẹ ti ń tàjẹ́ lẹ̀ kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ tẹ́ ẹ ń rú já sí fún mi náà. Èmi kún fún ọrẹ sísun àgbò. Èmi kún fún ọrẹ sísun àgbò. Àti ọ̀rá ẹran àbọ̀pá. Ọ̀rá ẹran àbọ̀pá. Bẹ́ẹ̀ ni èmi kò ní dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù. Inú mi ò dùn mọ́ sí ẹ̀jẹ̀ akọ màálù. Àti sí ti ọ̀dọ́ àgùntàn. Àti ti ọ̀dọ́ àgùntàn. Tàbí ti òbúkọ. Tàbí ti òbúkọ. Nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn níwájú mi. Nígbà tẹ wá ń jò ní. Tẹ wá fà wájú Ọlọ́run. Ta ni ó béèrè nǹkan wọ̀nyí lọ́wọ́ yín? Ta ló ní kẹ́ ẹ máa lọ pa màálù torí ẹ̀ṣẹ̀ yín ná? Ṣé sì ni pé wọn ò gẹ́ẹ̀tì Ọlọ́run ni? Wọn ò gẹ́ẹ̀tì mẹ́sẹ̀ tó fẹ́ dá láàrin wọn. Náà ṣe o pé tá a bá ti ṣẹ̀ màálù ni. Ọlọ́run mi ò béèrè o. Ọlọ́run tún wá stress further kó lè yé wọn dáadáa nínú 2 Samuel. Chapter 3 verse 15. Ìgbọràn. Ọlọ́run ní ìgbọràn. Ó sàn ju ẹbọ rírú lọ. Ó sàn ju ẹbọ rírú lọ. Àti ìfetísílẹ̀. Ìfetísílẹ̀. Ó sàn ju ọ̀rá àgbò. Ó sàn ju ọ̀rá àgbò yín lọ. Àgbò kọ́ mo fẹ́ jẹ. Mi ò dẹ̀ ní mú jẹ màálù tẹ̀ ń pa. Kẹ́ ẹ gbọ́ ohun tí mò ń sọ ni mò ń bá yín wí lé lórí. Ẹ yé iṣẹ́ mọ́. Ẹ yé pààyàn. Ẹ yé lu jìbìtì. Ẹ yé ṣe ṣìnà. Kẹ́ ẹ mọ́ Ọlọ́run tó dá yín lẹ́yọ kan. Ǹjẹ́ fẹ́ lò nìyẹn tí ò bá yé yín o. Nígbà tó wá lé Jeremiah chapter 7 verse 21 and 22 ẹgbọ́n tí yẹn wí. Kẹ́lẹ̀ mọ̀ pé nítorí báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ọlọ́run Ísírẹ́lì. Ọlọ́run Ísírẹ́lì. Kó ẹbọ sísun yín. Ọlọ́run ní ẹ kó ẹbọ sísun yín. Pẹ̀lú ẹbọ jíjẹ yín. Àti ẹbọ jíjẹ yín. Kí ẹ sì jẹran. Kí ẹ lọ jẹran wọn. Nítorí èmi kò wí fún àwọn bàbá yín. Èmi kò sọ fún àwọn bàbá yín. Bẹ́ẹ̀ ni èmi kò pàṣẹ fún wọn. Mi ò pàṣẹ fún wọn. Ní ọjọ́ tí wọ́n mú ọ jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Ní ọjọ́ tí mo kú okú lọ́dọ̀ Fáráò. Ní ti ẹbọ sísun. Bí kò máa lọ sun ẹbọ. Tàbí ẹbọ jíjẹ. Àbí kò máa lọ pa màálù. Ṣùgbọ́n. Mi ò ní kó lọ pa màálù kò yé wọn ni. Ihun tí mò ń tà àti sọ fún wọn ni pé. Ṣùgbọ́n èyí ni mo wí fún wọn wípé. Ihun tí mò ń gbìyànjú àti sọ ni pé. Gba ohùn mi gbọ́. Ẹ gba ohùn èmi Ọlọ́run gbọ́. Èmi ó sì jẹ́ Ọlọ́run yín. Tẹ́ ẹ bá tẹ̀lé tèmi màá jẹ́ Ọlọ́run yín. Ẹ̀yin ó sì máa jẹ́ ènìyàn mi. Ẹ̀yin náà dẹ̀ máa jẹ́ èèyàn tèmi. Ní tí mo mí nìyẹn. Mi ní kẹ́lẹ́ máa pa màálù kiri ilẹ̀. Mi ní ìdí ẹ̀jẹ̀ yín rárá. Torí kò yé wọn Ọlọ́run wá là. Ẹ wá mọ tó wá fún ni. Nígbà táwọn Christian máa dé lẹ́yìn ikú Jésù. Ẹni tó dá Christianity ilẹ̀
ìyẹn wá lọ gbé tíórì tó ti kọjá tọ́lọ́run ti condemn ó wá ń jẹ́ kó yàn pé no ẹ̀jẹ̀ akọ màálù ṣì wà ń bẹ̀ o ẹ̀jẹ̀ akọ màálù ṣe kí ni ó ṣì wà ń bẹ̀ kò mọ tó ń sọ ni o wàláì kò mọ tí ń sọ torí gbà tá a wo Hebrew chapter 9 Roman chapter 9 verse 14 and 15 ẹgbọ́n tó wí. àní ẹ máa gbọ́ o. tí ẹ̀jẹ̀ akọ màálù. ó ní tí ẹ̀jẹ̀ akọ màálù. àti ti ewúrẹ́. ẹ wo tó sọ o àti ti ewúrẹ́. tí ó bá ń sọ àwọn aláìmọ́ tí ó ń wẹ̀ wọ́n nù di mímọ́. tó bá lè sọ ẹlẹ́ṣẹ̀ dẹni tí ò lẹ́ṣẹ̀ mọ́. mélòó mélòó. ó ti gbàgbé pé Ọlọ́run sọ pé òun nìkan lọ pa màálù rárá pé òun ní di ẹ̀jẹ̀. Allah Akbar. kò ká má jẹ̀mú láéláé kò gbọ́yé ó wá ìtúnrí fáà wa padà sí tọ́lọ́run lòun ò fẹ́ ó wá fi hàn ṣe újà ó fẹ́ fi ṣe evidence lọ́dọ̀ tiwa pé kí lẹ̀ ń sọ tá bá lè máa pa màálù tá a lè pa òbúkọ tá a lè tẹ̀jẹ̀ màálù lẹ̀ torí kọ́nà lè bá àforíjì wá. mélòó mélòó. mélòó mélòó. ní ẹ̀jẹ̀ Kristi. ní ẹ̀jẹ̀ Jésù. ẹni nì nípa ẹ̀mí ayérayé tí a fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run ní àìlábàwọ́n. ṣètìlísì. yóò wẹ ẹ̀rí ọkàn yín mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀. ṣètìlí láti sin Ọlọ́run. ṣètìlí lọ́jíìkì Pọ́ọ̀lù. ìtọ́lọ́hun ò fẹ́ tọ́lọ́hun ti condemn lòun ṣẹ̀ṣẹ̀ wá gbé wá. ìtọ́lọ́hun lòun ò fẹ́ mọ́ pé kẹ́ ẹ ta màálù mi ní kẹ́ ẹ pa màálù mi ní kẹ́ ẹ pe ewúrẹ́ mi ní kẹ́ ẹ pa àgùntàn. ìyẹn tí mò ń sọ tí ò yé yín ni pé Ọlọ́run ní kẹ́ ẹ gbọ́ tèmi màá gbọ́ tiyín. Paul ṣẹ̀ṣẹ̀ wá gbé e wá fresh pé irọ́ o tẹ́jẹ̀ akọ màálù àti ti ewúrẹ́. àti ti ewúrẹ́. tí ó bá ń sọ àwọn aláìmọ́ tó ń sọ wọ́n di mímọ́. tó bá lè sọ ẹni tí ò lẹ́ṣẹ̀ ẹni tó ṣẹ̀dẹ̀ ẹni tó ò lẹ́ṣẹ̀ mọ́. fún ìwẹ̀nùmọ́ ara. tó fẹ́ jẹ̀wẹ̀. mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi ẹni nì nípa ẹ̀mí ayérayé tí a fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run ní àìlábàwọ́n. ṣe ti ní sẹ́gbó ó fọ́ọ̀mù ẹni. yóò wẹ ẹ̀rí ọkàn yín nù kúrò nínú òkú ẹ̀ṣẹ̀ láti sin Ọlọ́run alààyè. ihun tó sọ Jésù mọ́ ń pa ẹ o. ìyẹn ló fọ́n ni. ìwọ tó o dẹ́ṣẹ̀ tó lọ ń dúró de pé Jésù ti wẹ̀ mí mọ́ irọ́ ni o. orin tó ń kọ́ fún yín pé ìwọ ló kú kémi lè ìwọ ló jìyà nítorí ẹ̀ṣẹ̀ mi o pàṣán lára rẹ̀ o kò má níye o ṣeun Jésù o ṣeun. wọ́n ní ikú oró tí ń bá kú iye ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ Jésù Olúwa ó máa ṣe o torí mi ló ṣe jẹ ọ́. wọ́n ní ìgbàlà ọ̀fẹ́ la mú wá. la mú wá ó tí Jésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe ní Calvary. ìgbàlà ọ̀fẹ́ la mú wá o ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. wọ́n ní gbàǹjo. mo gbèdé gbàǹjẹ́ mo tún gbèdé lọ́fẹ̀ẹ́ nígbàlà gbàǹjẹ́ mo tún gbèdé. wọ́n ní ó bá kọ̀lọ̀ mímú. kéré kékeré. ó bá kọ̀lọ̀ mímú. kéré jìjìjì. ẹ̀jẹ̀ Jésù ọmọ Mary. ó bá kọ̀lọ̀ mímú. ọmọ ìyá mi á ní there is power mighty in the blood, in the blood. There is power mighty in the blood, in the blood. There is power mighty in the blood of Jesus Christ. There is power mighty in the blood. Amen. ọmọ ìyá mi Yorùbá á ní agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ jẹ́rẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Àmín. Ọlọ́run gbé ẹ̀rọ náà ń pa fún ẹ.
wàláhì irọ́ ni. Ẹran tó jẹ́ irọ́. Jésù ò sọ rí kó tó kú. Pé ẹ farabalẹ̀ o. Ẹ̀jẹ̀ mi ló máa foríjì. Ó ti tó fún mi. Wàláhì kò tó fún ẹ. Ó ti tó fún mi, ẹ̀jẹ̀ Jésù ọmọ mi rí. Ó ti tó fún mi. Àní kò tó fún ẹ lọ́nà ń pa fún ẹ kò tó. Ẹ̀wọ̀n tí ò ṣe tó. Gbogbo ẹ tó bá ṣe ìlànà àforíjì wà kí Jésù tó dé. Bẹ́ẹ̀ni. Tí ò nídìí ẹ̀jẹ̀ rárá. Pàápàá. Bọ̀ kò yé wọn. Bọ̀ torí pé wọ́n láìkì ẹ̀jẹ̀, wọ́n láìkì ètùtù. Náà ìfaramọ́ ìtọ́nà ti condemn fún Isaiah, fún Jeremiah, fún 2 Samuel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n fẹ́ rúbọ ni, Ọlọ́run mi ò fẹ́ bọ́ sẹ́. Àwọn ló wá gbé kalẹ̀ pé tá a bá ti ṣe nínú 1 John chapter 2 verses 1 and 2 tó sọ wípé. Paul wí fún ọ wípé ẹ̀yin ọmọ mi, ó ní ẹ̀yin ọmọ mi, ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín. Ìwé nǹkan wọ̀nyí lèmi kọ sí kí ẹ̀yin kí ó má bàa dẹ́ṣẹ̀. Kẹ́ má bàa dẹ́ṣẹ̀ ni o. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá dẹ́ṣẹ̀ nínú yín. Tá a bá rẹ̀ tó dẹ́ṣẹ̀ nínú yín. Àwa ní alágbàwí kan lọ́dọ̀ bàbá. Àwa ní ẹnìkan lọ́dọ̀ Ọlọ́run. Jésù Kristi olódodo. Tó ní ẹ máa dá ẹ̀ṣẹ̀ mọ́ gbé. Ó lè tutù. Ó lè tutù. Fún ẹ̀ṣẹ̀ wa. Ẹ máa ṣẹ̀ lọ Jésù gbé. Ètùtù. Ẹ gbọ́ mi yé. Láì sí pé a fẹ́ sísẹ̀ sí dé. Ihun tí Kírísítẹ̀sì máa ń ṣe gan nìyẹn o. Ṣé àwọn kéèyàn mu tí èèwọ̀ ni? December ló ń bọ̀ yìí sìn. Amper basket ọtí ló máa kúnú ẹ̀. Àmà kò sí ní wáìnì ńlá. Kéèyàn jẹ ẹlẹ́dẹ̀. Ẹ̀ṣẹ̀ ni èèwọ̀ níwájú Ọlọ́run. Kírísítẹ̀nì ń jẹ ṣégí ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni o. Wọ́n jẹ ẹlẹ́dẹ̀ bíi. Àmà ìmọ̀ bí ọtí ọ̀tá. Ẹnìkan ní à ó máa ń dùn ṣìnkìn. Ẹ̀yà. Mo ní tọ́lọ́ kẹ́ má jẹ. Ó lẹ́jẹ̀ jẹ́ òsì wọ́gbìn ẹ̀ kó fún ajá rẹ̀ ká máa jẹ lọ. Ẹ gbọ́ mi yé. Àgbọ̀ ẹ́. Gbogbo tọ́lọ́ ní kí wọ́n máa ṣe ni wọ́n ń ṣe. Wọ́n gbàgbọ́ pé tá a bá ti gbàgbọ́ ní Roman chapter 10 verse 9 tó sọ wípé. Pé máa gbọ́ o. tí wọ́n bá jẹ́wọ́ ní ẹnu rẹ̀ pé Jésù ni Olúwa. Gbogbo ẹ̀ṣẹ̀ tóun kò lè ṣe kò gbàgbọ́ pé Jésù ni Olúwa. Tí a sì gbàgbọ́ pé a jí dìde kúrò nínú òkú. Ó dẹ̀ gbàgbọ́ kó kú fẹ́ ṣe. A ó gbà ọ́ là. Ó parí ó dẹni ìgbàlà. Nítorí nídìí ojú bá ń lọ. Ojú bẹ́ẹ̀ lọ àforíjì ẹ̀. Ìyá. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ṣá? Ládùúrú ẹ̀ṣẹ̀ tó dá yìí. Kò rí bẹ́ẹ̀ o. Ẹ mọ tó fọ́nì. Jésù ò gbọ́ rí. Ẹ máa gbọ́ mi o. Jésù ò gbọ́ rí pé ẹ̀jẹ̀ mi ló máa wọ ẹ̀ṣẹ̀ yín kúrò. Jésù ò gbọ́ rí. Kódà kò sọ rí. Ibi tí Christian ti wá rí ní òye mi o. Mo sọ lánàá lẹ́ni pé àyè ìbéèrè wà lọ́la o. Gbogbo ẹni tó bá ní ìbéèrè àyè wà lọ́la. Inshallah àyè wà. Wáàsí máa bẹ̀ láago 10 alẹ́. Bẹ́ẹ̀ni. Tó bá láago 12 títí di àárọ̀ Sunday ìbéèrè ní kẹlẹ́lẹ́. Inshallah. O lè máa forúkọ ẹlẹ̀ lálẹ́ yìí. Bẹ́ẹ̀ni káyìtì máa kọ́lẹ̀. Tó máa lè mọyì oníbéèrè tí máa dá lóhùn lọ́la. Lájọ ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa. Mọ́jú ni o, mọ́jú ni. Bàálẹ̀ yẹ ṣe mọ́jú o. Tó bá ti dẹ̀ 11 à ń lọlé. Àárẹ̀ ìsùn. Mo dẹ̀ máa pínwé kan fún alálẹ̀ yìí. Báyìí máa ń pín lọ́sọ̀ọ̀sẹ̀ nìyẹn. Á pín talẹ́ yìí náà. Ẹ̀rọ Ọlọ́run kan ní ká máa fún yín. Kẹ́ máa lọ kà á. Ẹ wà yá Christian ẹgbẹ́ ilé yín, òun náà ó kà á. Ẹ̀gbọ́n mi yé. Wà fún bàbá Paul. Wà fún Uncle Peter. Wà fún Uncle Michael. Kóun náà kà wá fún ya Titus náà àti ya Monday. Kò yẹ títà o, a máa fúnyàn ní o. Fírì ni ìfírì. A máa ń fúnyàn ní wọn ọ̀tá fírì. Ìwọ tọ́lọ̀ ń bá ní orí ń bẹ̀. Sómi òpólówó ọjà wọ́n ń fúnyàn lọ́fẹ̀ẹ́ ni. Ọ̀fẹ́ ní. Tó máa ń ta àwọn eku wọn yìí sọ pé máa fúnyàn. Àbí o. Náà fún wọn lọ ní ké. Mo ní gbogbo alẹ́ lẹ́ṣẹ̀. Báwo Ọlọ́run ṣe máa dáríjì wá? Ṣé a ní ìdí ẹ̀jẹ̀ rárá ṣá? Gẹ́gẹ́ bí Hebrew chapter 9 ṣe sọ fún wa. Verse 22 tó sọ wípé. Paul ìfún ọ wípé
ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo. ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo nǹkan. ni a ti fi ẹ̀jẹ̀ wẹ̀ ní gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. la gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ wẹ̀nù. gẹ́gẹ́ bí òfin ti wí. àti láìsí ìtàjẹ̀sílẹ̀. kò sí ìdáríjì fún ẹ̀ṣẹ̀. Ọlọ́run kì í dáríjì yàn. tí bẹ́ẹ̀ ló ṣe rí ṣá. ọba mùjẹ̀mùjẹ̀ bí ẹ̀fọn. àbí pé láìsí ìtàjẹ̀sílẹ̀. kò sí ìdáríjì fún ẹ̀ṣẹ̀. ta ló sọ bẹ́ẹ̀? Jésù ló sọ nàbí Mósè, Ábúráhámù ni àbí Ezekiel? Kò sí ẹni tó sọ bẹ́ẹ̀ o, Pọ́ọ̀lù ni o. Pọ́ọ̀lù tá a dẹ̀ ń sọ ìkórí Jésù rí. Kò mọ Jésù rí. Òun ló wá gbẹ́sìn kalẹ̀ táyé ń ṣe. Táwa ń wẹ́jẹ̀ Jésù kiri ìgboro. Tàbí Jésù rúbọ káàkiri ilẹ̀. Nínú Hebrew 9:28 ẹgbọ́n tó tún wí. Àti Jésù Kristi pẹ̀lú. Àti Jésù pẹ̀lú. Ẹni tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹni tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo. Fún ìrùdànù ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀. Láti kó ẹ̀ṣẹ̀ yín lọ. Ó parí o. Irọ́ ló ń pa o. Aláìṣe lọ́mà. Irọ́ ló ń pa o. Má dúró dè jẹ́ Jésù wàá wọná o. Ó ń lọ gbọ́n. Màá sọ tó máa ṣe fún ẹ. Torí kò sẹ́ni tó bọ́nú ẹ̀ṣẹ̀. Kí Jésù tó ní lọ ti ń dẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ni o. Ẹni tó kọ́ dẹ́ṣẹ̀ láyé ànábì Ádámù ni. Alayhi salatu wassalam. Tó kọ́ dẹ́ṣẹ̀ láyé Ádámù ni. Ẹ̀ṣẹ̀ ọdẹ ló dá kò gbọ́ràn sọ́lọ́run lẹ́nu. Gẹ́gẹ́ bí kádàrá Ọlọ́run lórí ẹ̀ tí mo sọ fún yín lánàá. Ọlọ́run wá fi ìlànà kan lélẹ̀. Ṣẹ́rí kò sí tẹ̀dá ṣe láyé tọ́lọ́run ní mọ̀ ń pa ẹ̀. Mọ́tò tẹ̀ ń ṣe Ọlọ́run ní mọ̀ ń pa ẹ̀. Ṣé bẹ́sẹ̀ mẹ́rin ló máa ń ní? Méjì níwájú méjì lẹ́yìn. Kó lè ṣe kó lè balance. Àwọn àgbò àwọn ewúrẹ́ ẹsẹ̀ mẹ́rin ni wọ́n ní náà. So ẹ kọ́pì Ọlọ́run ni. Tírẹ́nì tó ń fà yàá fà ejò lẹ fi ṣe yẹn náà. Àbí ọkùn. Pléènì tó ń fò ẹyẹ lẹ fi ṣe. Ẹyẹ èèfò báyìí ó máa ń fò lọ báyìí ni kó tó gòkè. Bẹ́ẹ̀ni ni pléènì. So gbogbo tọ́lọ́ ń ṣe lẹ̀ ń yá lò. Débi pé mi tí ẹ̀dá gọ̀ sí. Ẹ̀dá ọmọ bọ́n ṣe ń sìnkú. Torí kò sẹ́ni tó kú rí. Láyé Ádámọ̀. Kábílà tó ń pè ní Cain àti Abel. Cain ló pa Abel. Cain ló pa Abeli. Ó wá pa Abeli tán kò bó ṣe máa sìnkú ẹ̀. Torí kò sẹ́ni tó kú rí. Ẹni tí ó kọ̀ kú láyé Cain ni àmì Abel. Kéèyàn kó máa kú láyé Abeli ló kọ́ kú. Cain sì ló pa. Apààyàn àkọ́kọ́ láyé Cain ni. Ẹni tó kọ́ pa láyé Abeli ni. Ó wá ń ru òkú Abeli kiri. Ó rù káàkiri for 40 years. Gẹ́gẹ́ bí ìtàn ṣe gbé wá o. Pé wọ́n fẹ́ rù kú kiri for 40 years ò yé mi. Tí ò sí ní máa rùn. Ago wú. A ṣe wá ṣe. Torí èyàn ò kí ń bẹ́. Láíláí èyàn ò kí ń bẹ́ o. Wọ́n ló bẹ́ pò. Irọ́ ẹranko nìyẹn kò ń ṣe èyàn. Èyàn ń bẹ́. Kó wú jù bẹ́ẹ̀ ló máa padà ṣe. A lọ fúnra ara ẹ̀ ni. Bòórùn tó máa jáde wọn bí nágẹ̀sùn ládùúgbò yẹn. Ẹ̀ tó bẹ́ẹ̀ ní sùnmọ́jú. Ó ṣàrùkù kiri ṣá. Lẹ́yìn 40 ọdún. Ibi tó ti wá rù lọ́nú agijù. Ó kàn rí ẹyẹ méjì. Tí wọ́n fò síwájú ẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí í jà. Wọ́n jà débi pé ìkan wá pa kan. Bó ṣe wá pa. Kéènì wá wò pé ó mà ti pa. Kí ló fẹ́ ṣe? Ìyẹn kàn fi ẹsẹ̀ wá ilẹ̀ báyìí. Ó wà ó jìn. Ó wá fi ẹnu wọ́ òkú ètò pa. Ó wọ̀ sínú ẹ̀. Ó wá bò. Ìyẹn ló jẹ́ kéènì mọ̀ pé bọ́n ṣe ń sin
òkú rè o. wọ́n bá ṣẹ̀rù kalẹ̀ lórí. kéèyàn náà wá gbé lẹ̀ ó wá gbẹ́lẹ̀ ó wá gbé Ébélì sínú ẹ̀ bóyá sí nìyẹn. ẹ̀ńtọ́ kọ́kọ́ sí láyé Ébélì ni torí àwọn náà lọ́kọ́ kú láyé. nígbà tá Ádámù wá ṣẹ lọ́hùn Ọlọ́run ní ká náà lọ pa màálù kò ní kó lọ pa ewúrẹ́. Ọlọ́run á fi gbólóhùn kan ránṣẹ́ sí Ádámù pé ohun tó máa sọ fẹ́mi Ọlọ́run rèé o. a dẹ̀ máa kọ́ ẹ̀kọ́ yẹn náà lálẹ́ yìí. kò sẹ́ni tí ò ní dẹ́ṣẹ̀ kò sẹ́ni tó bọ́nú ẹ̀ṣẹ̀. kódà náà Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run sọ fún òun náà náà nínú Quran 48 verse 1 and 2. Ọlọ́run ní. liyaghfira laka Allahu ma taqaddama min zambika wa ma ta'akhkhar. Ọlọ́run kémi Ọlọ́run lè forí ẹ̀ṣẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ni. èyí tó ti dá ṣáájú. bẹ́ẹ̀ni. àti èyí tó máa dá lọ́ọ́lọ́ àti èyí tó tún máa dá tó bá yá. kí lè forí àti tòṣe alọ́mí náà ṣẹ̀rí. Báíbù dẹ̀ parí ọ̀rọ̀ nínú Job 25 verse 4 ìyẹn sọ pé. báwo ni a ti ṣe jẹ́ mímọ́. báwo lẹ ṣe máa ní kò lẹ́ṣẹ̀. ìwọ tí a ti inú obìnrin bí. ẹni tó lọ ń dà tóbìnrin dàgẹ̀rẹ̀ lórí. ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa. ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ sọ ẹlẹ́ṣẹ̀ Jésù náà ẹlẹ́ṣẹ̀ ni Mósè ẹlẹ́ṣẹ̀ lèmi àti ẹ a lè bọ́nú ẹ̀ṣẹ̀ tó rà lè mú èèyàn ni wá. tá a bá wá ṣẹ̀ kí lọ́lọ́run fẹ́ látọ̀dọ̀ wa ká ṣe. sọ́lọ́ ń wò pé mo ṣẹ̀nà ká fẹ́ mú mi Ọlọ́run á mú ẹ o. ntí Ádámọ̀ ṣe rè ẹ̀kọ́ tó lọ ń kọ́ Ádámọ̀ rè inú Suratu inú Quran 7. bẹ́ẹ̀ni. Suratu Araf verse 24 and 25 àgbọ̀n tó wí. kọ́lá. Ádámọ̀ dáhùn pé. Rabbana. Rabbana. tó bá ti ṣẹ̀ Ádámọ̀ tó kọ́ ṣẹ̀ láyé. Rabbana. èyí tó sọ rèé ìwọ Ọlọ́run o. ظلمنا أنفسنا. àtọ́kù acknowledge pé wọ́n ló ṣe. ربنا ظلمنا أنفسنا. Ádámọ̀ ní wọ́n Ọlọ́run àwa la ṣàbòsí fórí ara wa. ظلمنا أنفسنا. that is to say ó gbọ́dọ̀ wà remorseful tó bá ṣẹ̀. ẹ̀mí ẹ gbọ́dọ̀ rọ̀ tó bá ṣẹ̀. ó ní ẹ̀kọ́ ní mo ṣẹ̀ náà tá fẹ́ mú mi sí. tó mọ̀ pé ó ṣẹ̀ ó wá ló ṣẹ̀ náà tá ló fẹ́ mú ẹ sí. قال ربنا ظلمنا أنفسنا. wà á tó tó wà remorseful. ó dàbí ọmọ tó ránṣẹ́. ìyẹn lásàlátù lélẹ́yìí bá wí jù. àwọn wà lásàlátù. mísọ́nà wa ní oyè ǹdẹ́. ẹdí ẹni tí ó sùn eléyìí tó ta fẹsẹ̀ afẹ́ wá àforíjì lọ́sọ̀dọ̀ lọ afẹsẹ̀ istighfaru ẹdí ẹni tó sùn ẹ̀ǹdẹ́. àwa ti jíra wa orí dúró láti ṣètò ní. àwa dúró. ẹ̀ǹdẹ́ ọ̀yà ẹ̀ǹdẹ́. àwa bẹ̀rẹ̀ àyà. Faqultu istaghfiru rabbakum innahu kana ghafara. يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر ẹkọọmalẹ astagafurula 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 astagafurula. àtọ̀ àforíjì nìyẹn àbí. tó ń jó. ó yẹ kọ́ lọ yìn yín mọ̀ ẹkọọmalẹ. kọ́ lọ ń forí gbogbo yín dànù. kò yọ pankẹrẹ tì. ẹ ń tọrọ àforíjì ẹ ń jó. àbí. ẹ̀wọ́n náà gbé sílẹ̀ akáyè tó bá rán ọmọ ẹ̀ ń ṣe. kó lọ abẹ́rẹ́ àgègè wa ń bẹ̀ yẹn. ó ti pẹ́ nu odò ọ̀pù bí. bàbá yẹn ti pẹ́ gan odò ti 4 hours lójúdi ibi tí wàá pa kọjá géèjì. bẹ́ẹ̀ni ó ti. wọ́n ní Mohammed sá lọ ra búrẹ́dì wá fún mi. ìyá. Mohammed wá lọ òun dẹ̀ jẹ́ Chelsea fans. ó láìkí bọ́ọ̀lù dákú. ó ń gbá bọ́ọ̀lù
màmá ẹ̀ bá dúró ó wà wo bọ́ọ̀lù tẹ́ bẹ́ẹ̀ wọ́n tún wá yọ owó mọ́ lápò ti yọ owó mọ́ la. kò rí búrẹ́dì rà kò ró múdélé ó tún pẹ́ wọ́n tún búrẹ́dì níta ń bẹ̀ yẹn látago 2:30 aago 10 lólu yìí kí ló dé pé mọ̀ọ́mọ̀ àgbà lọ. ṣé wọn tó bá dé òní súnmọ́ àwọn ará takite sí dádì mi torí ọmọ gbé dádì tí. ẹ má bínú sá ṣé ìgbà tẹ́lẹ̀ ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yẹn mo kàn rí màálù kan tó gbé tírélà kan mi wọ́n wá ń tẹra wọn pa ẹ má bínú sá wà ní dádì mi. astagfirullah ẹ̀foríjì mi astagfirullah ní astagfirullah bọ́ọ̀lù bàbá mi astagfirullah. sọ pé wàá yọnu sọmọ yẹn wàá fẹ́ nu ayé ẹ̀ ta. ànàdàkù wàá tún náà yá ẹ̀ mọ́. wàá tún náà yá ẹ̀ mọ́ pé ìwọ o fẹ́ gbà á lè. ìjọ yìí ni ó gbọ́ tán bó ti fẹ́ yá ẹ̀. ṣé ẹgbẹ́ òkàkùn láǹkà yẹn wa. àwọn fẹ́ ṣe é sìgì fàárù àwa ń jó. ṣé pé àwa òkè. èèyàn máa ń sun ẹkún ni tó bá ṣe tí ò dáa. ẹ̀mí àárọ̀ wàá gbà pé wọ́n ló ṣe ìtàdámọ̀ fi kó wa nìyẹn o látọ̀dọ̀ Ọlọ́run. Qala rabbana dhallamna anfusana rabbana dhallamna anfusana. ó lé ní àwọn aláṣàmúfẹ́ ara wa o àwọn alámutí àwọn alájẹlẹ́dẹ̀ àwọn aláyẹ̀ṣìnà àwọn aláṣẹ tó lóòfẹ́ aláṣẹ. وإن لم تغفر لنا وترحمنا. ó wá ní ìwọ Ọlọ́run bó ló fẹ́ kí n lọ ná. وإن لم تغفر لنا وترحمنا. Ọlọ́run ìwọ ni mo ṣe ta ni kí n tún lọ bá tó o bá wá lè forí jì mí bó ni kí n fojú sí. tó o bá lè ṣàmójúkúrò fún mi ta ni kí n lọ sábà. ta ló tún fẹ́ ṣe. وإن لم تغفر لنا وترحمنا. ṣé wá rí àwọn ẹ̀ṣẹ̀ kan wà tá à ń ṣe lọ́n lé lórí. tó yẹ pé ẹni tá a ṣẹ̀ láàlọ́ bá Ọlọ́run lá dá mọ̀ ṣe dàírẹ́tì ló ṣe lọ́hùn. àwọn ẹ̀ṣẹ̀ kan wà tọ́lọ́hùn èforí ẹ̀ jiyàn àbíkó lọ bẹ́ẹ̀ ń tó ṣe. mẹ́ta ni àbí mẹ́rin ẹyọ kan tó kan Ọlọ́run ní Quran chapter 4 verse 14 tọ́lọ́run sọ wípé Inna Allah Ọlọ́run lèmi Ọlọ́run la yaghfiru an yushraka bihi. Ọlọ́run lèmi Ọlọ́run mi ò ní ever. Inna Allah la yaghfiru an yushraka bihi. mi ò ní láyé forí ẹ̀ṣẹ̀ kan jì yín tẹ́ bá bá ń wórogún tẹ́ ń bẹ̀rù oṣó tẹ́ ń bẹ̀rù àjẹ́ lẹ́bọ̀ lóògùn ayé kan ló ń ṣe mí ò ní àforíjì lọ́lọ́run tó wá kú. Ọlọ́run ní í ṣe ló máa sọ gbogbo tó ń fẹ́ Ọlọ́run ló wá sọ́dọ̀ ẹ̀ tó bá wórogún Ọlọ́run ní foríjì ẹ o Ọlọ́run wá ní ṣùgbọ́n o. ويغفر ما دون ذلك لمن يشاء. tẹ́ bá ṣe ẹ̀ṣẹ̀ míì yàtọ̀ sí yẹn ẹ lọ mutí ni o ẹ lọ jẹlẹ́dẹ̀ ni o. tó bá wù mí màá foríjì bọ̀ èyí tí ò ní wù mí ni kẹ́ máa jẹ́ mùsùlùmí àfi kó láyé yẹn ò ní wù mí. kẹ́ bá náà wọ́rọ̀gún kò ní wù mí láéláé mi ní kọ̀nsídà rárá. lára àwọn ẹ̀ṣẹ̀ tá a lè ṣe tọ́lọ́ ní máa ń gbàgbé lọ ṣe bọ́ńtàn ni pé kó o pààyàn gbogbo ẹni tó bá pààyàn láyé ò lè fọ́ ọ̀rọ̀ rí kú. ni mo ṣe máa ń bẹ̀rẹ̀ tẹ́ ń ṣòṣèlú tó máa kó mọ́lé lọ́wọ́ yẹ lọ wéèsì wọn wọ́n máa wéèsì wọn náà gbẹ̀yìn ni ìyẹn ló ṣú ọ̀jù. Jésù ní ẹni tó bá ti pa idà pààyàn ipa rẹ̀ láò ti pa ìyẹn ló ṣú ọ̀jù.
ìwọ tó dẹ̀ mọ oyún ṣe tó bá ṣẹ́yún sí ẹ ti ta o. ọ̀nà méjì péré ní Islam fi ilẹ̀ tí wọ́n lè fi ṣẹ́yún méjì ni. alákọ̀ọ́kọ́ ọbẹ̀ ni pé o wá lóyún sínú oyún lẹ́gà ni o oyún láàrin ìwà àtọkọ ẹ tó fẹ́ oyún tó níyẹn wá ń tẹ́tì láìfù ẹ bó ṣe lóyún òun rù òun gbẹ òun kú lẹ́nìí òun jí lọ́la dọ́tọ̀ wá ní Alhaji Jamiu tí wọ́n fẹ́ kí ọmọ yìí gbáyé àfi kẹ́ ẹ ṣe oyún yìí ọ̀ẹ́s oyún gbẹ̀mí ló ní ẹ wàá ṣẹ́yún yẹn kẹ́lẹ́ fi save life obìnrin yẹn ọ̀nà àkọ́kọ́ nìyẹn o. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni kóbìnrin ṣẹ̀ṣẹ̀ bímọ kó máa wá fọmọ lọ́yàn kó tún wá lóyún. dọ́tọ̀ àníyà oyún tó ní yìí yóò pa ọmọ tó ń muyàn yín lára o. ẹ wàá ṣe oyún yẹn láti save life ọmọ tó wà nílẹ̀ ó jẹ́ ọ̀nà méjì péré. gbogbo èyí tó kù kò sọ̀rọ̀ mẹ́ ẹlòmíà ní ẹ tó bá rèpù obìnrin kan kílò tó fi doyún ọ̀dẹ̀ ní ẹni. tó bá rèpù ẹ lọ fọnú lẹ́sẹ̀kẹsẹ̀ lọ fọnú wọ́n fọ́ dànù má dúró oṣù kan oṣù méjì rẹ́pì la pé náà wàá lọ fọnú fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ẹlòmíà ní ẹ gbàtàwá tí rẹ́dì nǹkan má rẹ́dì o. yóò bá ti rẹ́dì mọ́ rẹ́dì. má rẹ́dì rárá. ẹlòmíà ní mistake ni. ọmọ tó ò ní lè tọ́ má bí o. ẹ̀ṣẹ̀ tí ò dá kí wọ́n pààyàn o. ẹlòmíà ní mistake ni. ẹlẹ́ẹ̀kẹta tó le jù ń bẹ̀ ni kéèyàn báyàwó níyàwó sùn. tó bá ti ṣe rí wàá jìyà má ṣe lè wọ ẹ̀ ẹlòmíà ní ẹ ìgbà ìmọ̀ kan ni mo ṣe náà ìgbà tó lóòmọ̀ kan yẹn kí làníyàn tó fi ṣe àníyàn pé ìyá Matthew kùkú ní gbóyún wá bá mi ọkọ ẹ̀ ni ó máa bí i fún báwo la ti béèrè lọ́wọ́ Adélébọ̀ ẹjọ́ ṣó o mọ̀ nìyẹn ó mọ̀ ní náà ó mọ̀ o ló ṣe máa jẹ ìyà but solution wà fún yẹn tó kúrò láì solution wà. Ọlọ́run bọ̀ sí yá a dúpẹ́. máa dúpẹ́ pé solution wà. fọwọ́ rẹ kan lè ó fi kàyà rẹ. solution ni pé ṣó o mọ́kọ ẹ̀ bá Matthew lọ bá láàárọ̀ ọ̀la. ó jọ bí eré ní eré kọ́ ó jọ bí eré ní eré kọ́. wà lọ bá ọkọ ẹ̀. ọba ọ̀la sátidé wíkẹ̀ndì. bá Matthew ìdọ̀bálẹ̀ mi rè. bẹ́ẹ̀ ni. tọ́nà bá dẹ̀ máa bá ẹ ṣe tọ́nà torí ẹ bá máa bá ẹ ṣe kọ́kọ́ ẹja alápàtà. àbí kọ́ jẹ́ káfíńtà. Ọlọ́run bá ẹ ṣe gan-an Ọlọ́run bá ẹ ṣe gan-an kó máa pọ́n àáké tó ń kó lọ sódò. àwọn sọ rẹ̀. àti àdá àtọ̀bẹ ó sì kó sílẹ̀ jẹ́ àmàṣẹ́gbẹ̀. tó ń pọ́n lọ́wọ́ wàá nà fẹ́lẹ́. wàá dọ̀bálẹ̀ ni o mo kọ́ wá bẹ̀bẹ̀ ni. ṣọ́ọ̀tì kan ó ń dàjẹ́. kára lè gbá yagiyagi. torí òtútù odò. wàá kàn ná fẹ́lẹ́ bàmá tiẹ̀ ń mu wá rí. sí òsì bàjámì ṣé òsì. ẹ wá ní dọ̀bálẹ̀ ẹ ń dé jàre. ẹ má jẹ́ ìdẹ́jẹ́ wà báyìí. ẹ jẹun wà báyìí. tó ń ti fẹ́ sọ yẹn ó ṣe ṣe kó bí yín nú. ẹ tilẹ̀ fẹ́ sọ ẹ ń dé yìí. kó wá ní bàmá tiẹ̀ má bínú fẹ́ jẹ́wọ́ kínní kan ni. àjẹwọ́ bò. ṣẹ́rẹ́mì àti Matthew báyìí la ṣe rí. àwa lákọọdù. ó máa ń ròyìn gan pé dáa gan. lẹ́yìn rẹ̀ èsì máa lọ kó ẹran tó máa múná lẹ máa tán ẹ máa ń bọ̀ jẹnẹrétọ̀ ṣe gbà bàmá tí ó jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ń jẹ́wọ́ kínní kan Matthew yẹn kò ṣó ọ̀pẹ́ ilẹ̀ bí. bàjámì kí ẹ wí. ẹ ṣàṣe sùúrù. gbogbo ẹ̀yin ṣe sílẹ̀ máa wọlé dè yín. tẹ́yìn bá ti lọ oko ẹran yẹn máa wọlé dè yín ni. máa ń bàbà ìyá Matthew fọ̀sálẹ̀ ń sa ẹ̀. Matthew yẹn mi mo ní kò ń ṣe òun kò ń ṣe ẹ́ bàjámì àtòrí Ọlọ́run tí mo dẹ̀ fọkàn tán yín. well Jésù mi o. Jésù mi. well ó sọ lórí igi àgbélébù ó ní bàbá dáríjì wọ́n. torí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. mo foríjì. ẹ máa lọ wàhálà Ọlọ́run foríjì ẹ. ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. oníjìyà ẹ o. ọ̀tá bó tó bá ní yé. Jésù mi. bàjámì kí lẹ ṣe yìí. ló bá mú sledge hammer. tó bá mú àké ló dáa jù sledge hammer yẹn ò dáa. tó bá kàn gbé kásá má yẹ rí o. má yẹ má dìde kú o.
tó bá jẹ́ bí ló gbà ikú ṣẹ́ẹ́dí ló kú. fi ilẹ̀ jẹ́ kó ṣábi tó bá wù. tó bá dẹ̀ jẹ́ bí ló gbà kò sí wàhálà. a fi mọ̀ ládùúgbò ní wàá fi mọ̀ pé yes oníṣìí bàbá náà alápá kan tó ń lọ yẹn wọ́n ṣe sí náà ni o. ò ní jìyà tọ́lọ́ mọ́. òfìrí. mọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ìyá ẹ̀ ń dúró díẹ̀ o. ìyá sọ ti gbọ́ ń sìn ọgbìn mú sọ fún ẹ lẹ́ẹ̀kan pé fọwọ́ káyà rẹ. gbọ́ mi yé ìyá ń bẹ fún ẹ o. ọ̀nà àbáyọ rèé. ádámọ̀ ní. kọ́lá rabbana zallamuna anfusana. àwọn ṣàbòsí fórí ara wa o. wa in lam taghfir lana wa tarhamna. tó bá foríjì wá kó o sì wá kẹ́ wa. lanakunanna minal khasirin. á dẹni òfò nìyẹn. a máa dẹni òfò. tó bá foríjì wá kó tún wá ṣàmójú kúrò fún wa. kó má máa roasting tó ti kọjá tá a ti ṣe rí. wàá foríjì wá wàá tún wá kẹ́ wa. ó ní wo kí mo ti ṣe é rí má jẹ́ ní tipa irọ́ òní pa àsẹ́yìn mọ́. ìlànà àforíjì alákọ̀ọ́kọ́ nìyẹn o. tọ́lọ́ ń fi lélẹ̀ fáná bíi àádámọ̀. alayhi salamullah. tí ò ní di ẹ̀jẹ̀. kí n tó wá lọ ọlọ́la ìsúnmọ́júmọ́ ọ̀túnla. insha Allah. ẹ bá níbi ìràyè wà lọ́la. àyè wà. torí jésù òkú fẹ́ ṣe ara wọn tàn ẹ́ ní o. máa sọ tí jésù fi lélẹ̀ kó tó kú. ẹ̀jẹ̀ kẹ̀ kò ní di ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ bò ó wọ́n gbá ẹni o kò sì ẹ̀yẹ jésù exist o. mo ní ọ̀la ìsúnmọ́júmọ́ ọ̀túnla. bẹ́ẹ̀ ni lágbára ọlọ́run. tá a máa gba àlejò. bíbí ìfẹ́ gbà lọ́la ni òye mi tó ló máa há gan. àwọn mọ́tò yìí dẹ̀ ti takú síbi tán dúró sí i. a máa lè rí tẹ̀síwájú déédéé. now a máa nídìí 80 dozens of chair lọ́la. ẹ̀rí pé ìjẹ́jọ́ a wà ní ìwó olódò ọba. òjò yẹn wá pọ̀ débi pé àríwá àsìjọ Friday ṣe Thursday nìkan la ṣàlẹ̀ Saturday. òjò ya ń pia. òjò rọ̀ látàgò 8 tàgò 11 alẹ́ ni. ní rírọ̀ gidi. ẹ̀kọ́ wọn fa gidi ṣe inú òjò bọ̀tíjọ́ yẹn bàtà àti ẹ̀ tí ì bẹ̀rẹ̀. lójú òsì rọ̀ wọ́n pa lẹ́nu ẹ̀ ń sìn kò sí wàhálà. ara náà sì ti ń dára àgbà. tá a lè fún wa ní dọ́sìn 10 kó náwó. wọ́n gba dọ́sìn kan ní 500 naira. tábà rí 10 ó máa jẹ́ 5,000 naira. bẹ́ẹ̀ ni a lè fún wa kó náwó. dọ́sìn 5 kọ́ ó máa jẹ́ 2,500 péré. owó iṣẹ́ ọ̀la kárànṣẹ́ ọlọ́run lọ́wọ́ látara àga. akínyàn bá wa ọlọ́run yarí gbẹ́sà. àmín. ó kẹjá ṣe báyìí torí àsìkò. mo ń fẹ́ ẹni 10 tó mọ̀ pé ọlọ́run ṣoore fóun. ẹgbẹ́ ìwé yorùbá ló bá yé wa jẹ́. wọ́n á bí iṣu ẹni bá ta. à ń dọwọ́ bò jẹ́ ni. ẹ̀wà tó ṣì kú ni. wọ́n tó máa tó ṣì kú. táyé bá mú ẹ lólówó kò ní kó wọ ẹ tán o. bẹ́ẹ̀ ni kò dínkù. ihun tó bá nílò máa ná fún wọn wọn lè kọ́ ọ̀bọ̀ ẹ̀ lápò. bẹ́ẹ̀ ni. bọ́tá ẹ̀ ò bá mú ẹ lólówó yóò máa ń parí ọ̀rọ̀ kan yorùbá náà gbọ́n gan. wọn á ní olówó má jà kòtò. má jà gégélé. à ń jẹ́ ní owó ẹ̀ ní o. kò bá kó máa jí dùn. a kò wúlò fún wa nìyẹn. odò ògùn ò jìnnà síbí. kò le rárá torí pé ò wúlò fún wa ni. ọlọ́run má jà táwọn náà. àmín. mo ní èèyàn 10 ọlọ́run níjà táwọn náà. àmín. tó fẹ́ ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ lálẹ́ yìí ká lè rí iṣẹ́ àjókòó lọ́la 1,000 naira 10. number 1. olóríire dà. èmi rè o. number 1. olóríire dà. èmi rè o. ó di 2. 1,000 naira. òwe tó wá mú ó débi lálẹ́ yìí pẹ̀lú ògbọ́lọ́ ní táwọn ó di 3. ó di 4. 1,000 naira. ó dé èèyàn 4 péré. jẹ́ ń gbọ́ràn sórí ẹ̀ pọ̀. forí lẹ̀. bówó ṣe wá nu yẹn. 1,000 naira ó dé èèyàn 4. ẹ rí i pé owó ń wọlé ni. ó di 5. tí bá dákẹ́ ǹsìn wọn lè bínú. ó di 6 ọ̀gbẹ́ni dákẹ́.
Ah. Dákẹ́. Don't talk again. Ó di méje kó má kọ́. Mo lóbìnrin kan ó di mẹ́jọ 1,000 naira kó má kọ́ rárá. Ṣé gbé ìgbà tí ó tọ́ gègé sí owó wá ọ̀gbọ́n tí mò ń wí. Ó di 9 1,000 naira ó di mẹ́sàn-án. 1,000 naira ó di mẹ́sàn-án. Ó kẹ́yọ̀ kan àbí 1,000 naira. Odd number wọ́n ní ẹgbàá kan. Ẹ bá ń gbọ́ lọ́run tóbi. Obìnrin ló parí ẹ̀ ó jẹ́ 10. Owó ṣíà ọ̀la. 500 naira mẹ́wàá. Owó àga ọ̀la. Màdé level ẹ̀ o. Wọ́n pa àwọn onímọ̀ màdé level ẹ̀. Wọ́n náà gbọ́dọ̀. 500 naira. 1. 500 kò yọ Christian náà lẹ́ o. Náà dá sí. Pásítọ̀ lè mú owó wá o. Bẹ́ẹ̀ni. Babaláwo lè mú owó wá o. Bẹ́ẹ̀ni. Àbígbà ṣe àlọ́lá ni o. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀ ọ̀nà máa jókòó pẹ̀lú wa. Bẹ́ẹ̀ni o. Ó di méjì. Ó di 500 naira. Méjì. Ó di méjì. 500 naira. Mo ní èèyàn mẹ́wàá. 500 naira. Ó di mẹ́ta. Gbogbo àtàwọn mọ́ wà ní táwọn náà. Àmín. Ó di mẹ́rin. Àní mọ̀ṣẹ́ àní mọ̀ṣẹ́. 500 naira ó di mẹ́rin. Owó ṣíà ọ̀la nìyẹn tá ìjókòó. 500 naira ó di 4. Wá àga ọ̀la. Ó ìkè èèyàn mẹ́fà. 500 naira ó di 5. 500 naira ó di márùn. Panápaná lélẹ́yìí. Ó kè èèyàn márùn. 500 naira ó di mẹ́fà. Owó àga ọ̀la owó ṣíà. Ó di méje ó di 7. 7. Ó di mẹ́jọ ó di 8. Kò ní tán bẹ́ẹ̀. 500 naira. Ọlọ́run bá fọ̀pọ̀ rọ́pò. Ó di 8. Ó kè èèyàn méjì péré. Tí è pé 10. 500 naira. Owó àga ọ̀la. Ó di 9. 500 naira. Owó ṣíà ọ̀la. Ẹ máa gbọ́ lọ́run tóbi. Allahu Akbar 1,000 ní. 500 tí ì pé o 500 kẹyọ kan náà mú bọ̀ yẹn. Ṣé wọ́n ló ń bọ̀? Ọ̀kọ́lá. Tọ́mà tó mú dé. Ṣé o ti gbé? Wọ́n mú bọ̀. O ti gbé kẹ́? Ẹ má kẹ́ nìyẹn dá padà. Owó ṣíà ọ̀la. 200 naira. 200. 200 naira mẹ́wàá. Kálukú wa náà ládàá sí bá ti lágbára mọ́. Pé kò ní kàn ẹ̀ tú dànù 200 naira. Owó ṣíà ọ̀la. 200 naira. 80 dozens la fẹ́ gbà kún eléyìí tó wà nílẹ̀. 200 naira. 1. Bí máa mú ó débi lálẹ́ pẹ̀lú ògbọ́lọ́ ara òní ní ẹdílé ọ̀tá ẹ̀. Àmín. 200 naira. 1. 200. 200. Ọmọ bọ̀ ni. 200 naira. Mo ti rẹ́ nìkan. 200 naira. Ó di 2. Ó di 3. 200 naira. Owó ṣíà. 200 naira. Ó di mẹ́ta. Owó àga. Ó di mẹ́rin. Owó ó di ṣíà. 5. Ó di 6. Owó àga ọ̀la. Ó di 7. Ó di 8. Owó Ó ṣíà. di 9. Ó di 8. Ó di 9. 200 naira. Owó ṣíà ọ̀la. Ó di 9. 200 ó di 9. Owó ṣíà ọ̀la. 200 naira. Owó àga ọ̀la. Tó bá ti ké mẹ́wàá mi nígbà mọ́. Ó dàgbò tó gbé 10 gẹ̀. 10. Àwọn yẹn ti bínú. 100 naira. 100 naira. 100 màá dín lẹ́fù ẹ̀sẹ̀. Bó ni mo wá ẹ̀ tú dànù 100 naira. Ok 200 náà rèé. Ok 100 naira ló máa fi ṣí. Àti bọ́ sí lẹ́fù. Ó di méjì. 100 naira ó di méjì. Àbúrò mi rìn kíá. Ó di méjì. Ó di mẹ́ta. 100 naira. Ó di 3. Ó di 4. Ó di 5. Ó di 6. Okay, 200. Ó di 6. Owó àga ọ̀la. Ó di 7. Owó àga ọ̀la. Ó di 8. Wọ́n ní ẹgbàá ń bí. Ó di 8. Ó di 7. Owó Ó di ṣíà. 8. Ó di 9. Owó àga Ó ọ̀la. di 8. Ó di 9. Owó ṣíà ọ̀la. Ó di pé 10 now.
owó àgbà ọ̀la ó ní ẹgbàá ń bí. ó di 9. 9. ó di 9. 8. 8. ó di 9. 9. ó ṣe fẹ́ pé 10 ni. òun náà mú bọ̀ yìí. lápá ọ̀tún. 100 naira. ìyá. Ọlọ́run ní deceive o. kò máa darú mi láàmú. ìdáyé láàmú jàre. ó ti pé 10 jàre òun ló tàn mí. ó ti pé 10 òun ló tàn mí. ìyá. 50 naira inú ke. 50 naira. 20 naira inú ke. 10 naira inú ke. 5 naira inú ke. táwa sọ pé tọmọdé tá a gbá. ẹ sanwó òṣìyà èyí lòun tó lù wá pa láṣẹ. tó jẹ́ wípé. sanwó òṣìyà má ṣe já àwọn elétò lólè o. rántí Málákì orí 3 ẹsẹ̀ 9 dé 11. 10 naira tọmọdé tàgbà ẹ sanwó òṣìyà. èyí lòun tó lù wá pa láṣẹ. 5 naira. sanwó òṣìyà. 10 naira. má ṣe já àwọn elétò lólè o. 50. rántí Málákì orí 3 ẹsẹ̀ 9 dé 11. Àmín. mi ò tí ì mọ débi náwó. ẹ kí mo ná tèmi. mi ò mọ débi náwó. tó fẹ́ ṣàdúrà ni o. má parọ́ o. náwó ẹ̀ lọ́wọ́ ẹ̀. ẹ kí mi náà mọ débi. mo yẹ fẹ́ ṣàṣàpò ni. ẹ jẹ́ àkáwọ́lẹ̀. ẹyẹ wo. mo dání. bá ń ṣẹ́wó yìí. ẹ má ṣe ju gbogbo ẹ lè lónà ni. sábà mi ṣe máa wo tiẹ̀ wọ́n ṣe èmi ní gbogbo tiẹ̀ o. bó bá ṣe pọ̀ tó ni. má gbọ́ tó ń wo. bó bá ṣe pọ̀ tó ni ládò ṣe pọ̀ tó. má wọ̀rì wọ́n fi ládàálẹ̀. 750 500 méjì. ó dẹ̀ ń mọ owó wẹ́wẹ́. sí wàhálà. ọ̀dà 755 naira sí ń gbà ní tó bá ń kó fẹ́ràn wẹ́wẹ́. látọ̀dọ̀ tèmi náà. hello. 100 naira. Allahu Akbar. sèmi ò sínú yín mọ́. ìdá mẹ́wàá. aláàtì ẹ nìyẹn wọn lọ fẹ́ rojọ́ ọ̀rọ̀ kí ló fẹ́ tà. now àdúrà mi rè o gbogbo àtàmú wa. àwa. gbogbo àwa èmi náà mú wa. àwa. látòrí 1,500 200 100 naira tèmi. tèmi náà. 50 naira tiẹ̀. 20 naira 10 naira lórí 5 naira ọlọ́run jẹ́ táwọn náà. àmín àní táwọn náà. àní mọ̀ọ́sì. àmín. àní mọ̀ọ́yà. àmín. àní mọ̀ọ́sẹ́. àmín. ara òní ni wá délé ọ̀tá wa. àmín. àní fún wa gbọ́mọ sí. àmín. àní ṣèṣìn gbẹ̀yìn ẹ̀sìn. àmín. ó yá àwa tá a mú wa. ẹ̀yin tí ẹ fẹ́ mú wa tí kò bá ṣe ń jinlẹ̀ lọ́wọ́ yín. ohun ìkẹ́ mú àbọ̀ kò sówó lẹ̀. ẹ̀yin náà ní mọ̀ọ́sì. àmín. ẹ̀yin náà ní mọ̀ọ́yà. àmín. ẹ̀yin ní mọ̀ọ́sẹ́. àmín. ara ẹni nílé ọ̀tá yín. àmín. ẹni fọwọ́ gbọ́mọ sí. àmín. ẹni ṣẹ̀sìn gbẹ̀yìn ẹ̀sìn. Allahumma àmín. ó wá ká àwọn kan àwọn ahun. ó ní mi ní. ìwọ tí ahun ti wá ba yí ẹ jẹ. mo fún ẹ ní 1 minute. kò mọ wá nísìn. màmá wa yìí náà dá sí kò ní tán bẹ́ẹ̀. kò ní tán bẹ́ẹ̀ jà lọ́wọ́ bá fọ̀nà mọ́ yín. ẹ gbọ́n tí mo wí ìwọ tí ahun ti ba yí ẹ jẹ. yọra rẹ kó nu ahun jàre. 1 minute. mo wà fún kì í ṣahun yọra rẹ kó nu wọn. tójú bá ń tiẹ̀ fi rán ọmọ kékeré. méṣì ọ̀pọ̀ fowó lẹ̀. wọn náà fi sí i. 1. dásì. 2. dásì. 17. dásì. 23. dásì. 33. dásì. 42. dásì. 56. ó lọ nìyẹn o. dásì. 57. 58. juicy. 59. ó fẹ́ ya ahun tẹ́lẹ̀ ni ó yà yọ rẹ̀ kó nu ahun. 50. 60. má mo wá bí wọn o. ó kù ẹ ó kọ lọ́n ọláyín náà dé náà. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar
inna shani'aka huwal ẹja jó sáyẹn wọn máa abtar. pínwé fún wa ń sìn ìwọ ká kó fún kírísítẹ̀n ilé ẹ̀kọ́ náà ká mò ń bọ̀ subhana rabbika. rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. At-takbir. Ẹ kí a gbé tóbi fún Ọlọ́run. Àwọn tí wọ́n jẹ́ ọmọ dáwà tẹ́ mójú wọn yẹn mọ̀ fún wọn. Àwọn àlejò ni ẹ fún. Ẹ mọ̀ fún àwọn mẹ́mbà. Ẹ ti gbọ́. Àwọn àlejò. Àwọn tó wà níwájú ṣọ́ọ̀bù yìí ẹ fún wọn. Gbogbo àwọn tó wà níbí wò ó bá a fún wọn bí. Torí láì yìí àwọn eléyìí nílé. Àwọn eléyìí wọ́n nílé mọ̀ fún wọn. Àgbàlagbà ni ẹ fún. Tẹ́ bá ti fẹ́ àgbàlagbà yóò fún ọmọ kékeré ẹgbẹ́ rẹ̀ kà. Ara ọpẹ́ fún Ọlọ́run. A kí àwọn ustaz wa tí Ọlọ́run gba ẹnu wọn bá a sọ̀rọ̀. A rí wípé ẹ jókòó ẹ jẹ́ ká ṣe sùúrù. Bí gbà pé kí wọ́n má dákẹ́ mọ́ ni. Àbí Ọlọ́run. Ọba abẹbẹ tí ń bẹ síwájú bẹbẹ. Ọba abẹbẹ tí ń bẹ ńgbà tí bẹbẹ ń bẹ. Ọlọ́run ọba yìí náà lọ́ba tí ó mọ bẹ́ẹ̀ ń jẹ́ tí nǹkan kan ò ní sí mọ́. Ustaz wa Muhammad Al-Jami Adégún Alabaika de Christ. Ọlọ́run má jẹ́ ẹ máa padà sí aburú. Ọlọ́run má dá yín lágara má sì pín yín nípa. Ọlọ́run má jí ó rẹ̀ yín. La ilaha illallah. Àlékún fọkànbalẹ̀ gbígbàdúrà kọ́lọ́n kó bá fi ta yín lọ́rẹ. Ọba tó ṣe yín ní olùtọ́ tó ṣe yín ní ẹni táyé ń tẹ́tí sí. Tó sì ní kẹ́ ẹ máa wí kó wá jẹ́ pé ní tẹ́ ń wí yẹn ó ń ṣe àǹfààní ó ń fọ̀dọ̀ tí kúrò nínú ọkàn. Ó sì ń pe ẹ̀mí tó ti ṣáko lọ ó ń pè wọ́n padà sórí ọ̀nà àmà. Ọlọ́run ní dàlámọ̀ rí ti yín náà rú láéláé. Ọ̀tá ò ní jẹ yín lọ́jà. Ọlọ́run ní alábòsí lọ́wọ́ lé yín lórí. Kò ní mùnáfìkì lọ́wọ́ lé yín lórí. Gbogbo ogun àfojúrí ta ìfojúrí Ọlọ́run ọba ò ní jẹ́ kó já lé yín lórí Ọlọ́run. La ilaha illallah. Ọlá àjọ kò ṣoṣo Ọlọ́run. Ọlọ́run wa ní jí ó rẹ̀ yín kò sì ní jí ó rẹ̀ yàn fún yín wò. Ọlọ́run wa ní jẹ́ ẹjọ́ra yín lójú láéláé. Gbogbo tí jẹ́ àpadà sí aburú ní kọ̀kọ̀ ní gbangba Ọlọ́run dákun má jẹ́ kankan ó kàn yín bẹ̀. La ilaha illallah. Àbí Ọlọ́run oore tí ń bẹ lọ́wọ́ yín Ọlọ́run má gbà kú. Èyí tẹ́ tún béèrè lọ́tún kọ́lọ́n kó bá fi kún fún yín. Bismillahir rahmanir rahim. Allahu la ilaha illa huwal hayyul qayyum. La ta'khusuhu sinatun wala nawm. Lahu ma fis samawati wa ma fil ardi. من ذا الذي يشفع عنده ولا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يؤتون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. ليلى في قريش إلى في مريلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أتيمه من جوع وأمنه من خوف. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك ونهار إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر نفاشات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ẹ jẹ́ ká ṣe àmín. Bí a ti ṣe àdúrà fún ustaz wa gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà ni àwa náà ẹni àdúrà ni wá àtẹni tí ó ń gbọ́ wa lókèrè àtàwátàwà ní kàlẹ̀ ń bí kódà ẹni tó ń gbọ́ wa nínú ilé náà kọ́lọ́run ọba kó jọ kó wọlé abó ti tó yẹ pé títóbi ọlọ́run ọba ó kọjá ní tí a lè ṣe òǹdíwọ̀n pé bó ṣe tóbi tó lélẹ́yìí kọ́lọ́run kó má ṣàbíyá bùkátà ẹnì kọ̀ọ̀kan wa o. Gbogbo tó bá wa di wákàtí lórí ire ọlọ́dàpọ̀ jẹ́ kó dorí ibú fún ọlọ́run. Gbogbo tó bá wa da lẹ́yìn ní dùnú ọlọ́dàpọ̀ jẹ́ padà dìbànújẹ́ fún ọlọ́run. Gbogbo tó wá ń bà wá nú jẹ́ ní kọ̀kọ̀ ní gbangba ni ọlọ́run o ọba alágbára tó sì ní kápá lórí gbogbo nǹkan dákun sábà sọ̀rọ̀ wa dìdùnú ọlọ́run la ilaha illallah. Ọlọ́run yọ́nú sí wa ọlọ́run ṣamọ̀nà wa ọlọ́run dákun má jẹ́ àṣìṣe má jẹ́ àdánà má jẹ́ wọn dá sí wa lọ́rùn
àkóbá àdábá ọ̀nàdàkùn kó ṣọ́ wa kó là wá ń bẹ̀ wala la ilaha illallah wala àjọkò ṣoṣo ọ̀rọ̀ bismillahina a'tayna bismillahir rahmanir rahim inna a'tayna khalaqawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Jẹ́ ká ṣe àmín. Lẹ́yìn pé a ṣe àdúà kó lè pé àwọn stars máa tẹ̀síwájú bí a ti ṣàlàyé fún wa lánàá. Iṣẹ́ tí àwọn stars wà ń bí ní ọlọ́kan òjọ̀kan àwọn fídíò CD ó wà ń bí báyìí òun náà ni wọ́n ń gbé kiri ní àárín wa yẹn tí ó dẹ̀ jẹ́ àǹfààní tí ó pọ̀ la máa rí nú ẹ̀. Eléyìí ni a pè ní miracle ground tí a ṣe ní báyìíkù ní gbogbo ká gbìyànjú kí a ní lọ́wọ́. Báyìíkù ní gbogbo láti ṣe léyìí tí pásítọ̀ ní kí a lọ wá afọ́jú wá òun fẹ́ bá a la ojú afọ́jú Ọlọ́run dẹ̀ ní kárí kára afọ́jú gbé fún níjọ́ náà àṣẹ gbogbo yìí táwọn olórí tẹlifíṣàn dírámà ni gbàtà gbé afọ́jú original ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run kò rí kankan ṣe sí ká gbìyànjú káwọn kan ní kí sẹ́sì yẹn lọ́wọ́ ẹ̀kọ́ ló máa jẹ́ fọ́wọ́ náà àtàwọn alábàágbé wa wípé Ọlọ́run nìkan lọ́ba tí ó ní iṣẹ́ ìyanu lọ́wọ́. Bákan náà eléyìí ni a pè ní Adẹ́bà tí Adẹ́bà Battle of Faith tí a ṣe nílùú Adẹ́bà ní after àjà òun náà ní eléyìí. Bákan náà eléyìí ni a pè ní Sister Ọláìtàn ti di Latifatu lẹ́yìn tí Ọlọ́run bá ní kó gba Islam ká gbìyànjú kí a ní kí sẹ́ẹ̀tì lọ́wọ́ kó máa jẹ́ àǹfààní fún wa. Ìbéèrè tí arábìnrin náà béèrè kọ́lọ́n tó ṣàánú ẹ̀ kó tó di mùsùlùmí ó ń bẹ nínú ìbéèrè tí wọn náà ń ṣiyèméjì lé lórí tó bá wò wàá rí àwọn ìdáhùn sọ́pọ̀lọpọ̀ ìbéèrè tó ń ṣe ròyìnròyìn nínú ẹ̀mí tiẹ̀ náà. Bákan náà ni Pastor Solomon dáradára ká gbìyànjú kí a ní lọ́wọ́ ìbéèrè àti ìdáhùn ní ìlú Àjàngbàdì. Bákan náà ni èyí tí a ṣe ní Benin Republic tí a pè ní àlàyé ẹ̀sìn ká gbìyànjú kí a ní òun náà ká ní lọ́wọ́. Eléyìí ni a pè ní Pastor Akínmọ́rẹ́wá Jesus ìbéèrè àti ìdáhùn ní ká gbìyànjú ká ní lọ́wọ́. Bákan náà ni Evangelist Bomi tí a ṣe ní Kétu ìyẹn náà ó wà ń bí báyìí àti èyí tí a pè ní CAC Church ìyẹn náà ń bẹ ń bí ká gbìyànjú kí a ní lọ́wọ́. Bákan náà Evangelist Israel Ọdẹ́yẹmí òun náà wà ní ibi báyìí àti Who is Jesus? Tani Jésù debate ni láàrin Ustazjamiu àti Evangelist Izangudo Akaga ká gbìyànjú kí a ní òun náà lọ. Gbogbo agbésẹ̀ tí ó máa wúlò fún wa á wúlò fún àwọn ọmọ wa láti pe ìtóye wọn sínú òdodo ẹ̀sìn wípé Islam òun náà ni ẹ̀sìn tí Ọlọ́run bá tí ó torí ẹ̀ dá wa tó pè wá sí kí ká má wò ta ká dẹ̀ máa fún fẹ́ǹsì kí Ọlọ́run bá kó má sọ wá nù lẹ́yìn ìgbà tó ti ṣe àmọ̀nà wa sínú ẹ̀sìn la hawla wala quwwata illa billahil aliyyil azim. Ní báyìí a máa padà sí ọ̀dọ̀ àwọn stars wa kí a lè bá tẹ̀síwájú. Mo ní Islam is the way. Is the way. The truth and the life. And the life. Whosoever practice it shall never fail. Islam is the way. Is the way. The truth and the life. And the life. Whosoever practice it shall never fail. Mo ní Ìsìlámù ní ọ̀nà. Ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tó bá lè ṣe kó ní ṣe gbé. Àmín. Torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. For God so loved the world. Torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. For God so loved the universe. Tí ó fi Ìsìlámù rẹ̀ kan oṣù fún ni. That gave to us his only acceptable religion, Islam. Kí ẹnikẹ́ni tó bá lè ṣe. That whosoever practices it. Kí ó má bàa ṣègbé. Shall not perish. Ṣùgbọ́n kí ó lè ní ìyà nípẹ̀kun. But have everlasting life. Amen. Amen. Gẹ́gẹ́ bí ọ̀tá bá bọ̀. Mo ní ọ̀nà wo láti rí àforíjì lọ́dọ̀ Ọlọ́run tá a bá ṣẹ̀. Kí ni ìlànà Jésù? Kí ni ìlànà Mósè? Kí ni ìlànà Muhammadu látọ̀dọ̀ Ọlọ́run? Sallallahu alayhi wa sallam. A ti rí ti Muhammadu gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí Ádámù mú wá. Ti Muhammadu míì ó wà nínú Quran 66 verse 8. 66 verse 8. Ọlọ́run yá ayọ̀ ẹlẹ́dínà. Yá ayọ̀ ẹlẹ́dínà àmánú. Ọlọ́run náà tẹ́ ní ọ̀sán lọ́hùn. Tubu ilallahi tawbatan nasuha. Ẹ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ní pátápátá. Tubu
ilallahi taubatan taubatan nasuha. ìlànà nìyẹn o. bá a bá ti ṣe àmùtẹ́bí wa asàfúlà ìnáwó kanáà gàfárà abẹ́lọ́hún ìlànà tọ́lọ́hún lọ́dọ̀ wa nìyẹn. kí ni ìlànà Jésù? ṣé ń ká máa retí ẹ̀jẹ̀ ní irọ́ o? ẹ̀gbọ́n Jésù wí ni ní Matthew 4:17 ó ní ẹ lọ. Jésù yìí fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé ó lọ ń ṣe jáde. ẹ lọ kí ẹ sì máa wàásù pé ẹ máa wàásù wípé ẹ ronúpìwàdà ẹ ronúpìwàdà sórí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. nítorí àwọn ọmọlẹ́yìn ẹ̀ nìyẹn o. Jésù ni ẹ máa ṣe ẹ̀jẹ̀ mi máa wẹ̀yìn kó Jésù ò sọ rí ẹ wá àwọn tó fi parí ọ̀rọ̀ nínú Luke chapter 13:5 ẹgbọ́n tó wí. Jésù yìí fún ọ wípé ìwọ tó retí ẹ̀jẹ̀ Jésù òun èsì bí ara ẹ̀. bẹ́ẹ̀ kọ́ ó ní bẹ́ẹ̀ kọ́ o. bí kò ṣe pé ẹ̀yin bá ronúpìwàdà tí ìbá ṣe pé ẹ lọ repent. gbogbo yín ni yóò ṣègbé síbẹ̀ gẹ́gẹ́. ẹ máa ṣòfò síbẹ̀ gẹ́gẹ́. má retí ẹ̀jẹ̀ Jésù kó tó túbà o. ẹ̀ṣẹ̀ tó ń dá ẹ jìnnà sí. ẹ̀jẹ̀ Jésù wúlò ń gbèsè ayé mi àti ẹ o. tó bá di ní ọ̀la wá àsábẹ̀ láago 10 alẹ́ tó bá di aago 12 ìbéèrè àti ìdáhùn mọ́jú Ọlọ́run kó jí wa rí subhana rabbika. Rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin. bó jẹ́ kí á dáhùn lórí Facebook live náà Ọlọ́run kó gbàdúrà gbogbo yín náà o. Àmín. Má fi yín ṣàṣe mọ́ àmín, má fi yín ṣàṣe mọ́ ànlá ọbàjá ṣe púpọ̀ láàyè. Má fi yín ṣàṣe mọ́ àmín.